Welcome to another incredible edition of Unscripted with Jeff Owolewa. I've got one of the most influential indigenous MCs in the building. Ẹja ńlá òun ni mo gbé wá ní orí ètò tí dáadáa ni mo bá yín. Join me as I welcome the one and only MC Koyokoyo. Ẹ kí àwọn ará ilé. Kí ló tẹ́ wá lè jú bí general? Jeff. Ológun làwa náà tá bá ti wà lẹ́nu iṣẹ́ wa. Ṣáwọn kó jó ológun gbélẹ̀. Ó yẹ máa lé koko ni àgọ́yìn jagun lọ́wọ́. Ṣáwọn ẹ̀ ti lé. Kò tí yí padà náà. Prince Taofik Adékúnlé ọmọ Aṣáde tí gbogbo ayé mọ̀ sí MC Koyokoyo ọ̀gá ńlá comedian. Ó lọ fàáfàá. Ọlọ́run. Gẹ́gẹ́ bí àfáà ṣe ń fa tẹ̀sùbà. Àlejò mi comedian ni wọ́n, ìlú mọ̀ọ́ká ni wọ́n, bọ̀ lórí ètò lẹ́nìí, èmi kankan fúnra mi, mo máa bá wọn tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà, a máa fà á já gan. Ṣòkòtò yẹn máa yà, àgbà ṣòkòtò kan náà àgbẹ̀sẹ̀ àwọn méjèèjì kò lè gbà náà. Ẹ̀wọ̀n ìlú wo ni yín náà? Ìlú mi gangan, kí ti gbé o gbére, Àwórìlà. Mo rò bá wọn sọ pé Ọ̀yọ́ mèsì lórí ẹ̀kọ́ ń fún mi lésì yẹn fast ni. Àwórì náà dáńtọ̀, ó gbó lẹ́nu. Yorùbá máa ń sọ pé ibi pẹlẹbẹ báyìí la máa ti ń mọ́lẹ̀ jẹ. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ. Ibo la bí yín sí? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Àwọn skul wo lẹ lọ? Báwo lẹ ṣe wá rìnrìn tẹ janupá tẹ fi wọnú entertainment? Ẹ fún wa. Ẹ ṣe Mr. Jeff. Ẹni bo náà bí mi sí hospital náà bí mi sí. Wọn ò bí mi sójú ọ̀nà because ọmọ tó wá bí sójú ọ̀nà òun náà ń pè ní Abíọ́nà. Ọmọ tí bàbá ò bá sí nílé tí ẹ bí mọ́lẹ̀ kan tó dé òun náà ń pè ní Abídèmí. Ọmọ tó bá bí sílùú òyìnbó òun náà ń pè ní Tòkunbọ̀. Ọmọ tó bá bí ní January 1st tó bí ní December 25 náà ń pè ní Abíọ́dún. Ọmọ tó bá bí lásìkò tó ń ṣọdún eégún tó jẹ́ ìdílé eléégún náà ń pè ní Abégúndé. Ọmọ tí wọ́n bá bí lásìkò tó ń ṣọdún orò tó jẹ́ ìdílé olóró ló ti wá náà ń pè ní Abíórò àbí Abóròdé. So wọ́n bí mi sí hospital ọmọ bíbí ìlú Àwórì òun ni mí. Àwórì kí ti gbé? Ó gbére. Mo get ẹ. So Àwórì lóríkì. Èmi ọmọ ọgọmọdé àfẹlẹjà. Èmi kò yí ẹ̀ṣọ́. Àwórì òṣèlú lóríkì á lóríkì. Oríkì wa ó dẹ̀ máa ń rò wá. Ẹ kí oríkì Àwórì. Iwájú la fi ń gbọ́ta, àwọn kì í fẹ́yìn gbọ́ta. Ká má fa ọ̀rọ̀ gùn, Jeff. Ọmọ bíbí ilẹ̀ Àwórì ni mí. Wọ́n bí mi nídìílé ọba. Prince Taofik Adékúnlé Aṣáde. Ọmọ wọn ní Ìgàlọ́tí ní Ọ̀tà. Òun ni mí. Ìgàlọ́tí wa tún wà ní Agége lọ́gbà Aṣáde nílé bàbá tó bí mi lọ́mọ. Mo lọ sí Àkìlọ̀ primary school ní Agége. Mo wá lọ parí secondary school mi ní Ìkọ́ Gateway grammar school ní Ìdíròkò Ìkọ́làjé. Bẹ́ẹ̀ mo ti parí secondary school mi, ìwé 10 ni mo kà. Ìgbà wo lẹ wá bùṣe gàdà tẹ wọnú entertainment? Báwo lẹ ṣe wọnú entertainment ẹ fi wá di MC ìlú mọ̀ọ́ká comedian? Orí ló mọ bí tẹ́sẹ̀ ń rè. Nígbà tá a wà ní school, mo rántí pé a fẹ́ ṣe send off àwọn àtàjọ́ ọmọ primary school ayé ìgbà yẹn class 1 class 2 ní form 1 form 2 kò tí bọ̀ sí JSS SSS. Wọ́n á fẹ́ ṣe send off àwọn àtàjọ́ wà ní class àtàjọ́ primary 6. Wọ́n ti ṣe rehearsal fún gbogbo wọn láti lè ṣe drama. Ó ń dùn mí wọn mú mi sí drama ẹ̀. Àwọn scene tó wà níbẹ̀, ọlọ́pàá máa wà níbẹ̀, àgbẹ̀, doctor, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wà sí yẹn. Mọ́mí mi dẹ̀ wọ́n ra aṣọ kan fún wa ń gbà yẹn. Aṣọ yẹn bíi kámú àwọn sójà ni. Mo dẹ̀ náṣọ yẹn lé ó tún wá jẹ́ jacket bí àwọn sójà. Fúnra mi ni mo lọ́bì tí mo ní kọ́ láti jẹ́ kí sójà náà wà nù sí yẹn. Àwọn kàrákítà tó fẹ́ play ní drama yẹn. Tó fẹ́ lò fún drama yẹn. Wọ́n ṣe lò mí sí nìyẹn. Kí ni ẹ kọ́ wùn mí ni? Primary school tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn gbàtà bẹ́ kúrò láti primary 6 sí form 1. Gbàtà tó wá dé form 1 ta bẹ̀rẹ̀ tán ní school wa. Because àwọn onítíátà náà máa ń ṣe fíìmù ní school wa. Tó máa ṣe drama stage play. Màmá wù wọ́n, ó máa ń wù mí gan. Àwọn bí àwọn wo lẹ máa ń rí gbà tí ẹ sì kéré yẹn? Ìgbà tí mo sọ yìí
ẹ mọ wọn Anthony Ara àwọn àgbàwo actor. wọn máa ń wá school wa Igwe Ọláyà wọn máa ń wá school wa wá perform. àwọn tí máa ń wò nìyẹn àwọn Goroso kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn. Àmín. àwọn Goroso àwọn tí máa ń wò nìyẹn. ìgbà tó wá yá àwọn kan tó wà nínú school wa tó jẹ́ bíi senior wa àwọn náà wá ń ṣe jester. àwọn méjì ni mo rántí orúkọ ẹnìkan náà mi rántí ẹnìkejì bọ̀dá Bọ́lájí la máa ń pè bọ̀dá yẹn. wọ́n máa ń ṣe jester ní Ìdíròkò yẹn ẹ̀wọ̀n pé Ìdíròkò náà kò tóbi gan náà rẹpẹtẹ lọ títí secondary school kan ṣo tó wà bẹ́ẹ̀ náà ní Ìkọ́ Gateway grammar school yẹn. so tó bá yẹ fẹ́ ṣe bóyá wọ́n fẹ́ ṣe ọdún ìtúnu ààrẹ tẹ̀lé ìtaṣẹ̀ ṣe tán yẹn tó fẹ́ ṣe ọdún ìtúnu ààrẹ àbí léyà ni o àbí Christmas ni o wọ́n á daṣọ síkùn wọ́n á gbé igi bíi jìtá bíi àwọn bàbá sàwọn makeup wọ́n á máa kọrin orin jester wọ́n máa kọ kiri kí ni wọ́n ń hun èmi náà gbogbo táìmù yẹn náà àwọn kí wọ́n ń porúkọ àwọn ìwé Papa Jasco magazine yẹn Kébé Super máa ń kà á torí pé kọ́mẹ́dì ní gbogbo kinní yẹn máa ń kà á so mo ṣe máa ń ka kọ́mẹ́dì yẹn fi wá wọ̀ mí lórí àwọn òyìnbó tó vocabulary English tó wà ń bẹ̀ ó máa ń funny gan òyìnbó tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ jester mi nìyẹn tí Papa Jasco sọ pé bullet no fit catch catapult catapult no fit catch gun kọ̀ọ̀kan ìgbà wo push me I go follow me as I say kọ̀ọ̀kan so àwọn nǹkan yẹn èmi àtàbúrò mi tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi àwa jọ bẹ̀rẹ̀ àkọ́kọ́ aṣọ mọ́mì tiwa náà sọ́rùn bùbá adaṣọ síkùn akọ̀jáde ládùúgbò láti bí àwọn ilé tọ́tù wọn àtàtì máa ń gbá bọ́ọ̀lù káàkiri àwọn ń pa wọ́n lẹ́rìn àwọn ní sílè kan fún wa tán fún wa owó yẹn náà kìí ṣe káà fẹ́ fi ṣe nǹkan màmá náà la máa kó lọ fún lé. but ẹ̀ ń enjoy yẹn torí pé ó múnú àwa gan dùn. so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbàtà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní school wọ́n tún wá dá society lẹ̀. drama wọ́n á sọ ní Ìkọ́ Gateway Dramatic Society. before kan tó dá ẹgbẹ́ yẹn lẹ̀ every Thursday of the week a máa ń ṣe inú times table wa a máa ń ṣe literary and debating. nínú ọ̀rọ̀ tí. tó bá ti kan readings and jokes èmi máa crack jokes ní ṣá. ẹ máa ń wà wájú ni. máa ń wà wájú máa ṣáà wá nǹkan ṣe tèmi náà máa ṣe pé ẹ jẹ́ kí mi náà ṣáà tiẹ̀ participate in bẹ́ẹ̀. so gbogbo àwọn nǹkan yẹn ni mo fi bẹ̀rẹ̀. ẹ fi build ara yín. mo fi build ara mi èmi ò mọ̀ pé nǹkan tó mi fi náà lè fi jẹun ni mi kàn ń ṣe. for fun. pé because tó yẹ pé àwọn ayé ti ń like ẹ̀ mo ti ń múnú àwọn èèyàn dùn mo kàn ń ṣe mo ń ṣe. so ní school náà gbàtà wá dá Dramatic Society yẹn lẹ̀ ọ̀rẹ́ mi kan náà tún wá wà tó yẹ pé ilé tá à ń gbé ilé kejì ẹ̀ lòun náà ń gbé òun ti rí èmi àtàbúrò mi ta ti daṣọ síkùn ta ti ń ṣeré òun náà àjọ wà ní kíláàsì kan náà tẹ bá rí ọ̀rẹ́ mi yẹn òun náà sì wà dé ni tó bá ń wo interview yìí tó ń wo program yìí á mọ̀ pé ọ̀rẹ́ òun ni Déwálé ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó wá ní kájọ máa ṣe àbúrò mi wá step outside òun wá taking ó take over so àwa jọ ń ṣe ìyẹn àti Wálé yẹn àṣàjọ ń ṣe jesters yẹn tó di pé irú àwọn àgbàlagbà Bọ̀dá Bọ́lájí yẹn àwa túná tún mọ̀ ní gbogbo Ìdíròkò yẹn ẹ pé a máa ń ṣe káàkiri tó bá ti ń ṣe patí ayé ìgbà patí alẹ́ ni o ẹ máa lọ bẹ́ẹ̀ a máa lọ mọ́jú tó yẹ pé àwọn rice tó bá jẹ kù black rice white rice gbogbo ẹ̀ á dàpọ̀ a máa jẹ a máa pawó wálé. ẹ lè rántí performance yín bí orin tẹ máa ń kọ nígbà tẹ́ ń sọ yìí. orin tí mo fi bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ pé àsìkò yẹn àwọn orin bàbá wa Ọlọ́run fọ̀rúnkẹ́ bàbá Dr. Sikiru Ayinde Barrister àwọn orin tí a fi bẹ̀rẹ̀ nìyẹn àtàwọn orin Kọ̀líńtì àwọn orin Sunny Adé Jùjú gbogbo àwọn orin tá a fi bẹ̀rẹ̀ nìyẹn nínú orin Barrister tá a fi bẹ̀rẹ̀ àti pé ìlú tá ò jẹjà abẹ́ràn níbẹ̀ ìlú tá ò já máa ń la abẹ́bà níbẹ̀ ìlú tá ò já sáárò abáṣu níbẹ̀ o a ò jẹba tó tutù a ó fi iná mọ̀ gbé nílá lọ́bẹ̀ ewédú ẹni jẹ̀wédú àmàlàyà kúdí ní òfìtì o iyán rẹ pẹtẹpẹtẹ ká fi jẹrẹ sí o àmàlà rẹ kẹtẹ ní ká fi jẹ kọ sùn kò sẹ́ni tó lè jàsáró yo
kó má mú mi sí àfi kó yàgbẹ́ rírọ̀ o fùfú lẹ́fẹ́ jẹ́ o iyán wà níbẹ̀ o fùfú lẹ́fẹ́ jẹ́ o iyán wà níbẹ̀ o. àtúbọ̀ sórí kọ̀lẹ́tà ní. ẹ̀rí mi kí àwọn orin yẹn sí Jester. àtúbọ̀ sórí kọ̀lẹ́tà ní láìlà ìlà ńlá ọmọ ẹlẹ́bà lọ́gbẹ̀yàn wá láìlà ìlà ńlá ọmọ ẹlẹ́bà lọ́gbẹ̀yàn wá kì í ṣe gbogbo àmàlà ló lẹ́ran lórí ṣọ́ra fún yan mò ń tẹnu mọ́ kì í ṣe gbogbo àmàlà ló lẹ́ran lórí ṣọ́ra fún yan mò ń tẹnu mọ́ pọ̀nmọ́ oríṣiríṣi ló yí ẹ̀ka o ṣọ́ra fún yan mò ń tẹnu mọ́ ẹni òrò wípé ó lè jẹ̀fọ́ o àwọn ló ń jẹ búrẹ́dì ẹni òrò wípé ó lè jẹ̀fọ́ àwọn ló máa ń jẹ panla. so gbogbo gba ẹ bá ṣe ń yí àwọn orin yẹn nìyẹn tá à ń kọ́ káàkiri tá a máa twist ẹ̀ sí kọ́mẹ́dì àwọn fọ́nì. àti wá ní àwọn ọ̀rọ̀ kan tá a máa ń jù síra tó máa fọ́nì lójú àwọn èèyàn tá a máa fi sa àwọn ọ̀tọ́ lówó lọ́wọ́ tó máa fi fún wa ń ṣe jù. bí àwọn wo. àgbẹ̀ àti ní ọ̀rẹ́ wa òun náà ní ọ̀tá wa màá ní push my go náà ní follow me I say òyìnbó sọ̀rọ̀ ó pòwe nǹkan ìgbà wa máa ṣe é gbogbo gba ẹ. àmọ́ wa náà a lè fi ṣiṣẹ́ ṣe ọ̀rẹ́ mi tajọ́ ń ṣe yẹn òun ò padà ṣe comedian ní ìsìn o kò ń ṣe comedian because mo a padà pàdé torí pé nígbà tá a depart oníkálukú kú ò tẹ́lẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ tí everybody lọ a padà ríra nínú Èkó yìí. ẹ̀yin ti wá di star comedian òun ò fi ṣiṣẹ́ ṣe. eré olóògùn lòun ṣe àwọn tó ń pọ̀fọ̀ ló ń ṣe skin dúdú ni mo bẹ̀ lọ́n fún kọ́lọ́n fa òun náà lọ́wọ́ sókè torí pé àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ní torí pé ní ìsìn bó ṣe wà gbà tí máa padà rí ó ti padà ní accident tó yẹ pé wọ́n ti gé ẹsẹ̀ so kò lókun àtagbára àti lè ṣe àwọn nǹkan yẹn mọ́ so n tó fà á nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ṣe bẹ̀rẹ̀ comedy nìyẹn. mo tún wá mo lọ join group hòtẹ́ẹ̀lì tó wà ní Díròkóńgbà yẹn Frontier Hotel ibẹ̀ ni gbogbo wọn máa ń gbé sinimá wá wọ́n ti dá àmọ̀ ní sinimá tó máa ti kó pósítà dé ala tó máa bá wọn lẹ pósítà gbogbo àwọn tó fẹ́ ṣó fíìmù a máa bá wọn lẹ pósítà káàkiri lọ́fẹ̀ẹ́ torí pé iṣẹ́ tá à ń ṣe táà náà nífẹ̀ẹ́ sí ni. ẹ ní passion fún. wọ́n á lọ join theatre group Oyeyemi theatre group mo kọ́ join. Oyeyemi theatre group bàbá tí mo join group ẹ̀ wọ́n wá jẹ́ ẹ̀gbọ́n fún màmá mi because ọmọ Abẹ́òkúta nìyá mi. so ẹ̀mọ́ kọ́tà àwọn ọmọ Abẹ́òkúta bá ti rí àwọn lájò ọmọ à ń di tẹ̀gbọ́n tàbúrò ni torí pé wọ́n jọjọ́ máa Abẹ́òkúta so mo wá ń ṣe lọ́dọ̀ wọn à ń lọ rìhásà à ń ṣe níwà ẹ̀ kò sí pé à ń lọ ṣe fíìmù kankan kò sí pé lọ sí location kò sí pé location a kàn máa ń ṣe rìhásà ni ààrẹ ìgbà yẹn náà kò tí ì sí gbé sinimá ńlá fíìmù ńlá náà máa ń ṣe ńgbà yẹn tó máa ń lọ ṣó káàkiri kò sí fíìmù àgbéléwò kò sí nǹkan tó jọ so àṣà ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbà tí mọ́mí mi dẹ̀ ni iṣẹ́ máa ń gbé wọn káàkiri nítorí pé custom ni màmá mi. iṣẹ́ wa gbé màmá mi kúrò ní ilé wọn travel. bí mi ṣe wọ́n á lọ join àwọn kan. Jester làwọn yẹn náà máa ń ṣe. àwọn yẹn ti wá popular wọ́n ń lò lọ àwọn ẹ̀gbọ́n kan ní àṣegbé. ẹ̀gbọ́n yẹn náà crime ló máa ń ṣe nínú fíìmù. bẹ́ẹ̀ wọ́n ṣáà bá mi sọ̀rọ̀ pé ká kó kúrò nílé àtọ̀rẹ́ mi tí mo ní àjọ one class kan náà tí mo ní ẹsẹ̀ wọn ti gé báyìí àwa kú òǹlé tẹ́lẹ̀ ráyè tí àtàwọn ẹgbẹ́ kúrò òǹlé wà kú òǹlé wọn á sọ fún àbúrò mi pé kó má sọ fún anybody ibi kó sọ fún ọmọ tí mo lọ ẹ kàn déédéé kúrò òǹlé ni akọ kú òǹlé mọ́mì mi wá ń wá mi yóò wáyé èmi tí bàbá mi ti kú látọmọ ọdún 5 ni mo wà so màmá ló ń tọ́jú wa mọ́mì wa ní kí làwọn fẹ́ fún àwọn ẹbí bàbá ẹ̀ pé níbo ni làwọn fọmọ sí ìgbà wo wọ́n wá mi ṣé ẹ ń bá ní fóònù gbà yẹn náà máa rí pé wọ́n máa wá káàkiri fóònù kẹ àṣà ló ń gbé ní àtàn la ló ń gbé ẹ kúrò nílé lọ àkúrò nílé irú méjì làwọn èèyàn rẹǹtì tó jọ ń gbé àjọ ń gbé àṣà ń fìyà jẹra wa nǹkan tó bá yá tó bá jẹ a lè má jẹun àárọ̀ anytime tó jẹ́ bá wá la máa jẹ́ torí pé afẹ́ ṣe tíátà nígbà tó kàn ya ni ibi tá a wà ní atán ẹ̀ náà kàn ní location kan ti wà
mo sì rántí àná náà ni mo ń lọ mo kàn gbọ́ tó ọpọlọwọ àdúgbò kan ládùúgbò location tí mo kọ́ lọ láyé mi abúlé mẹ́sàn ní ìjú àtàn gbàtà abúlé tí mò ń wí mo sì lè rántí ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí alápinni òòṣà wọ́n wà nínú fíìmù yẹn àwọn wá shoot ní orí set wọ́n wà ń bẹ̀ nínú fíìmù yẹn àti à ń pè Ọlọ́run fọ̀run káwọn náà bá aṣọrun àwọn náà máa ń sọ̀rọ̀ aláàpinni tó wọ́n tí níbi ohun obìnrin báyìí wọ́n ti pẹ́ Ọlọ́run fọ̀run káwọn náà ti kú sìn gbogbo ọ̀nà wà location àtàṣegbé ìjì ní táìtù fíìmù yẹn èmi gan ni wọ́n fi ṣe àǹjọ̀nú ìjì yẹn wọ́n fi mí àti comedian nù ẹ̀ kárátà mi àǹjọ̀nú ni torí mo sì kéré gan pàǹtì lásán ni mo wọ́n kùn mí ní dúdú látòkè délẹ̀ pé àǹjọ̀nú yẹn máa ń yọ láti ojú òfurufú báyìí. ẹ̀yin nìkan lè máa dára yín mọ̀. èmi nìkan mo lè dára mi mọ̀ so a kúrò ní location yẹn. èmi nìyẹn nu fíìmù yẹn. èmi ni mo ṣàjọ̀nú yìí. so gbàṣẹ kúrò ní location yẹn a padà sílé ibi tá a ti ń ṣe jesters kiri lọ́wọ́ torí tí wàá ti sówó àti bọ́ síta àṣàmùkọ́ máa pa owó wálé àrówó jẹun àbúrò mi kó àánú mọ́tò ń bọ̀ láti Ṣàngó ń padà sí ìdí ìrókò ẹnìkan fẹ́ bọ́lẹ̀ nu mọ́tò ó kọ̀ rí mi ni bọ́dá mi mọ́mí mi mà ti ń wá yín gbọ̀ngàn ìgbà wo mo ṣáà sọ pé orí mi tábúrò mi tún fi lọ ó lọ mo ṣáà sọ́ra mi nù ṣe téèyàn bá nífẹ̀ẹ́ nǹkan kò sí nǹkan téèyàn ò lè ṣe o mo kàn fi ìyà jẹra mi wọ́n fi ìyà jẹra mi ká dúpẹ́ pé ìyà tí mo fi jẹra mi Ọlọ́run ṣe mí pé mi ò jẹni tó padà jẹyà tọjọ́ alẹ́ mi mo ò jẹ́ gbé mo wà náà ní tọ́lọ́run kà mọ́ pé ó máa jọrọ iṣẹ́ tíátà ẹ̀ iṣẹ́ entertainment generally. gbà tí àwa tí wá ní stage play kan ní Ṣàngó àbúrò mi àṣọ ti lọ sọ fún mọ́mí wọn pé òun rí mi ní sáìdì àtàn wọ́n wá mi wá sátán wọn ò rí mi wọn get mi ṣe wàhálà káàkiri wọn get mi so poster show ta fẹ́ ṣe ní Ṣàngó mọ́mí mi ti rí wọ́n ti mọ àdírẹ́sì ibẹ̀. mo tún ní ìyàwó bọ̀dá mi kan ń gbé ní Ṣàngó bá ṣe débẹ̀ èmi ti mọ bẹ̀ ìyá Akim mo lọ bẹ̀ mo jẹun ká tó kúrò mẹ́jọ pé òní tíátà gbọ́n ẹ̀ tábà ti ló ń jẹjẹ ní tábà mọ̀ tó a lè ló ń jẹjẹ lọ́dọ̀ ẹ̀ àṣà mo lọ jẹun bẹ̀ mo ní ìyá Akim máa fẹ́ ṣe stage play ńbẹ̀ yẹn ni àwọn ní ọkọ mi à ń bọ̀ wá wò yìí àwọn náà bọ̀ wá wò yìí ìgbà tí màmí kọ́kọ́ wá sí Ṣàngó gbàrà tó ti rí pósítà ọ̀dọ̀ ìyá Akim yẹn náà kọ́kọ́ gbà lọ mo wà lẹ́yìn curtain stage mo kàn ní tí mọ́mí mi wọlé ni ṣẹ́rí táwọn ilé báyìí ṣẹ́rí ẹ̀yìn curtain yẹn room méjì wà ńbẹ̀ tí wọ́n fi curtain bò torí hòtẹ́ yẹn báyẹ̀ láti fẹ́ ṣe stage play room méjì wà ńbẹ̀ mo kàn sílẹ̀kùn room kan ni mo kàn sá sínú bẹ́ẹ̀ ni màmí mi ti para àwọn tó jẹ́ ọ̀gá wa wọ́n kọ́ wà bá mi níbi táwa ni pé o máa bọ́ta o máa lọ bá mọ́mí o tọ́rọ náà fẹ́ dàbí irú o wọ́n náà máa dàbí ìbá irú o. ìyá tó rọmọ láti jọ ń jọ ó wá ṣe stage play bí màá dàbí ìbá irú. mo dẹ̀ mọ̀ pé mọ́mí mi máa fẹ́ nà máa fẹ́ nà. ẹ jẹ́ kìtìkì ìyá. ṣé wọn pé custom ni wọn mọ́mí mi bí ọkùnrin náà ṣe náà mọ́mí lè pàgọ́ ọgún mi. ojú lásán ọ̀tọ̀ ọmọkùnrin. mọ́mí mi ṣe mú mi bọ́tà ni wọ́n ṣe mú mi lọ nìyẹn o ìgbà tá máa wọ wọ́n tún lọ àkíyèsí ẹ̀gbọ́n wọn tí mo sọ pé mo join group wọn ẹ̀ wọ́n náà wọ́n ni wọ́n mú mi náà jẹ́ kí n gbélé àwọn àtẹ̀gbọ́n wọn yẹn náà jọ wá civil defence yẹn níwà ẹ̀ máa ń ti lọ embarrass máa yẹn lé tíyàwó máa yẹn gan ara ẹ̀ ti kàn pé irú embarrassment wo lélẹ̀ wọ́n wá mú mi délé máa yẹn lọ ilé ẹ̀ máa yẹn àwọn ti yọwọ́ o. mo yọwọ́ mo yọ tẹ̀mí o. màá mi dẹ́nu mi látago kan òru dago 5 ìdájí. èmi tí wọ́n nà mí mo dẹ̀ kí ẹ̀gbọ́n nígbà tí màá mi dẹ̀ àárọ̀ ọjọ́ kejì àwọn náà dẹ̀ máa travel padà sí ibiṣẹ́. ìgbà tó wá dùn tó sọ àwọn oníkàwọn náà sùn díẹ̀ kémi náà sùn èmi ò sùn. tí mo rí tí wọ́n bọ́ta ń dájí pé wọ́n fẹ́ lọ tọ̀ báyìí mo tún bẹ́ síta ni mo lè sá lọ nìyẹn mo sá dànù kò síbi tí mo tún fẹ́ lọ torí kò sówó kankan lọ́wọ́ mi kò síbi tí mo fẹ́ lọ nígbà tí mo kọ́kọ́ sá. ibo lẹ lọ gbàtẹ kọ́kọ́ tún kúrò lé. torí mọ́mí mi nǹkan tó sọ fún mi pé tílẹ̀ bá mọ́ àwọn lọ hand over mi fáwọn ọlọ́pàá á ní kọ́ tì mí mọ́lé táwọn máa fi dé yẹn ló jẹ́rù àbí pé wọ́n lọ tì mí mọ́ sẹ́ẹ̀lì
mo kọ̀ kú ònú lé ni mo wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn tó civil defence yẹn mo ń kan window wọn lọ́wọ́ ni ìyàwó wọn yọjú sí mi pé má jẹ mímọ́ kó mi mọ́mí ẹ̀ ti wá embarrass àwọn bíbá yìí kan gbọ́ wọn á kú wọn á lọ sílé tó kọ́ kù wọn á jókòó sínú ilé yẹn. tẹ́ẹ̀mù anybody ńbẹ̀. tí mi mọ anybody ilé yẹn kò ju street kẹta sọ́dọ̀ mi lọ wọ́n kọ́lé yẹn kù ni mo wá jókòó sínú bẹ̀ ìgbà tí mo wá jókòó síbẹ̀ aago mẹ́jọ lù mẹ́sàn-án lù láàárọ̀ mo dẹ̀ ti mọ̀ pé màámi mo ti mọ time tó máa fẹ́ máa padà lọ sí ibi iṣẹ́ mo wá jókòó mo ṣe mọ̀ pé títí 11 wọ́n máa lọ náà ìlú ibi tí mo jókòó sínú ilé yẹn òun ti tara bẹ́ẹ̀ kò síbi tí mo lè sá sí mọ́ mo ṣáà lẹ̀ mọ́ ògiri ńbẹ̀ mo wà nínú bẹ̀ mi ò jẹ́ anything nígbà tó wá di after 11 mo wá bọ́ta mo wá padà sílé nígbà tí wọ́n padà dé báyìí màmá mi ti lọ wọ́n ti tilẹ̀kùn wọn gan wọn sílẹ̀kùnlẹ̀ láńlẹ́dì wa màmá yẹn náà ọmọ Abẹ́òkúta ni àǹtí àwọn ni màmá mi máa ń pe màmá yẹn tún jólóyè nínú Ìdíròkò yèyé mẹ́ṣọ́ ìkọlàjẹ́ Ìdíròkò alájà sílẹ̀ fáǹfà màmá yẹn popular gan ní Ìdíròkò àwọn ni láńlẹ́dì wa mo ṣe yọ sí ilé báyìí màmá yẹn ní ìwọ ọmọ yìí o tún sá kúrò màmá yẹn ti lọ màmá yẹn wá jíjẹ màmá yẹn wá ń fún mi lóúnjẹ mò ń sùn ní pálọ̀ wọn títí ọ̀sẹ̀ kan tí màmá mi fi dé wọ́n tún sá lọ wọ́n ṣáà mú mi mọ́lẹ̀ báyìí àṣẹ màmí wọ́n kàn lọ police station ni wọ́n kàn lọ mọ́lọ́pàá wá ni wọ́n kàn gbé mi sórí ọ̀kadà ni wọ́n kàn gbé mi lọ police station ìgbà táwa dé police station àwọn ọlọ́pàá yẹn wá ń bi mí léèrè pé kí ni mo fẹ́ ṣe gan mo ní I love acting and I like to go school bí mo ṣe wá ń speak yẹn wá ìsìpẹ́ àwọn ọlọ́pàá yẹn pé alájà tẹ bá ní kẹtù tí ọmọ ìmọ̀lé nǹkan tó wà lọ́kàn ẹ̀ ló ti sọ yẹn ó ní òun fẹ́ heart ó ní ìwé yẹn náà dẹ̀ tún ó ní ẹ̀ ṣe fílẹ̀ kó máa ṣe méjèèjì papọ̀ ẹ má discourage ẹ̀ tọ́wọ́n ní ká tì mọ́lé sí wọn á tún nà á tún máa stubborn sí ni wọ́n wá gbọ́ràn sọ ọlọ́pàá yẹn lẹ́nu bó ṣe kì mí mọ́lẹ̀ báyìí wọ́n mú mi wá sáyé gé straight níjọ́ yẹn ni nílé bàbá mi wọ́n náà mú mi lọ ilé bàbá mi pé àwọn ò fẹ́ gba ẹbí látọ̀dọ̀ àwọn ẹbí bàbá mi pé àwọn ọmọ kúrò àwọn ò tọ́mọ dáadáa pé léèwé làwọn ẹbí bàbá ẹ̀ fẹ́ kó lọ wá lọ sọ nǹkan tó bá fẹ́ ṣe lójú àwọn ẹbí bàbá ẹ̀ bá ṣe délé ní gbàtà dé Agége mo dẹ̀ ṣàlàyé pé nǹkan báyìí mo fẹ́ ṣe kankan gbà o màmí ní àwọn lágbára àti rán mi lọ skul mọ́ pé wàhálà mi ti pọ̀ jù pé tíátà ẹni mo rí mọ́ jù mo ló dáa mo ní máa kọ́ télọ̀ mo ní ṣùgbọ́n máa máa ṣe tíátà. àwọn náà tún wá padà mú mi lọ ọ̀dọ̀ Báṣọ̀run tí mo sọ pé wọn àti alápínlẹ̀ jọ wà yẹn tí mo ní wọ́n ti ṣaláìsí lẹ́nu. wọ́n ní máa ẹ̀ télọ̀ ni pé àwọn náà onítíátà ni ní pé màmá gbé lọ́dọ̀ máa yẹn tó bá ń lọ location á máa mú mi dání màmá kọ́ṣẹ́ télọ̀ wọ́n kọ́ jù mí sílé ọ̀gá télọ̀ nìyẹn náà lọ location. ẹjọ́ wà ń lé mo kọ́ télọ̀ ni o mo kọ́ télọ̀ nínú Sango garaji bíi mo kọ́ télọ̀ mi tán bám bí mo ṣe bẹ̀rẹ̀ kàríà mi nìyẹn tí mo fi wá padà sékòó mo tún máa ń kọ orin máa ń compose orin àwọn ẹ̀gbọ́n mi náà tún máa ń rí mi tí bá jókòó báyìí máa kọ́ máa dá kọrin àwọn akọrin wọn ni ọlọ́mọ àjẹkó olórin ló máa yà orin tèmi jester ni comedy orin tó jẹ́ orin ẹ̀fẹ̀ ni máa ń yí kò sórin onítọ̀hún náà tí mi lè yí. as in ẹ gúdù nínú yíyí yẹn gidi gan ni. gan Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tọ́lọ́gà mi parí olódó náà wọ́n padà lọ́ọ̀dọ̀ parí olódó ní táàbàárẹ̀ ní bá là ọlà kì í yá bọ̀rọ̀. kí ni experience lọ́dọ̀ bàbá Parí Olódó? Parí Olódó ó jẹ́ bí role model mi tèmi ń wò ní 92 93 94 tó jẹ́ pé eré 13 episode tó máa ń ṣe series tó máa ń ṣe wọn lè ṣe kọ́ máa ṣe ọ̀sẹ̀ kan wọn lè ṣe kọ́ máa ṣe Parí Olódó. bẹ́ẹ̀ ni èmi náà wá ń ṣe bẹ́ẹ̀ ọ̀nà tó wà lùgbà ó jọ Parí Olódó wọ́n máa ń pè mí Parí Olódó Parí Olódó Parí Olódó náà máa ń pè mí. Adá ládùúgbò wa nínú Ayége a ní ọgbà campus ọgbà unit a ní ọ̀gá ń bẹ̀ tó yẹ pé àwọn náà ni wọ́n ń kọ́ wa
so èmi náà jarapọ̀ mọ́ àjọ ń ṣe tíátà yẹn kọ́mẹ́dì lèmi ń ṣe tó bá ti kan kọ́mẹ́dì èmi náà máa fi síbẹ̀ mo ní colleagues kan tó yẹ pé àwọn ń sọ èdè Ìjẹ̀bú Ọlọ́run fọ̀run káwọn náà àwọn náà ti kún sí kọ́lọ́run dẹ̀lẹ̀ fún wọn Muyideen alárọ̀ ọmọ alárọ̀ ni ọmọ Ẹ̀pẹ́ so àwọn náà fẹ́ ṣe 13 episode Orogun Niku wọ́n ṣe Orogun Niku yẹn náà ní Channel 7 láyé ìgbà yẹn ní 90 Channel 7 ní 95 96 la fi ṣe Orogun Niku yẹn every week bọ́yẹ máa ń ṣe Parí Olódó náà aṣọ èmi náà àti Ìjẹ̀bú yẹn Parí Olódó rẹ̀ tí wọ́n ti wọ́n gba àtàlélẹ̀ àwọn tí ń wò lọ́hùn ayé ìgbà tí wọ́n sọ kò sí fóònù àti pé Majek àti pé Bankefa wọ́n ti wá láti Kòròdú wọ́n ti bá act ní Ayége wọ́n ti rí mi pé ọmọ ìjọ Parí Olódó àwọn ti rí mi mo tún lọ bá mo wá ní talent kan débi pé mo ní ẹ̀bùn tọ́lọ́run fún mi ni pé kò sí location tí n bá dé wọ́n máa tètè lò mí ní ṣá bóyá ìdí tó fi ń lò mí ò ju pé Parí Olódó ń rìn tán bá rí ọmọ yìí náà àwọn èèyàn náà wá láìpẹ́ Parí Olódó yẹn wọ́n wá wò pé bóyá mo kọjọ Parí Olódó pé eléyìí náà good ó wà talented funny so àwa lọ location Jangola ní Ìjẹ̀bú Òru nílùú Ọ̀gá Adélé Òdúlé Jangola wọ́n tún lò mí síbẹ̀ bí tí wọ́n tún lò mí dé nígbà tí wọ́n tún bá ṣẹ̀rù bá title fíìmù yẹn wọ́n tún lò mí sínú pósítà àwọn aṣọ fíìmù yẹn káàkiri pósítà fíìmù yẹn náà ní Parí Olódó rí ó wá ya pósítà yẹn pé bàbá Jangola kó òun bá wọn ya iṣẹ́ rí náà pé ṣọ́n fẹ́ fi òun tajà ní náà fi lọ fi fọ́tò òun àwọn ń bìlì pé àwọn làwọn wà nú ẹ̀ kọ́ ọ̀dẹ̀ kì í ṣe pé bóyá èmi fúnra mi ń wo mo dúró ti àwọn tó ń wo pósítà yẹn ní Danjuma Cinema l'Agége nígbà tó ẹnìkan ní bàbá wèrè ní Parí Olódó fíìmù yìí máa dùn èmi dẹni mo wà ń bẹ̀ so bí Parí Olódó ṣe ń wá mi nìyẹn pé ẹ bá mi gbọ́ mọ́ ẹ̀ èmi àti Parí Olódó àjọ ń jí àjọ ń sùn lórí ẹni kan náà ní location bàbá Ọlọ́kọ̀ Àbàrú Ọlọ́kọ̀ ẹ ṣáà mọ bàbá Àbàrú Ọlọ́kọ̀ tó àwọn bàbá tó jẹ́ ọ̀kan náà àwọn ọmọọṣẹ́ Ògúndé bàbá yẹn Kẹrẹfà lọ wò wá bàbá yẹn ní location ní Ìṣàwò ní Agric ní Kòròdú inú gbó ní gbogbo bẹ̀yẹn gbà yẹn o mo lọ location yẹn mo ti wà ń bẹ̀ fúnjọ́ 3 pẹ̀lú Parí Olódó gbogbo wa ní location tó bá dalẹ̀ Parí Olódó náà láìkì orin àti ìlú àjọ àdúró Parí Olódó gbòmele èmi náà lè máa kọrin gbogbo wa àwọn máa jó àwọn máa yọ kò mọ̀ pé mi ni kòyókòyò tán wí kò mọ̀ ìjọ kẹrin mo ní ibà ara mi ò wá yá mo ti síkì gan ọ̀gá mi tajọ lọ́wọ́ ni wọ́n kàn fún mi lówó mọ́tò pé kí n máa lọlé kí n lọ treat ara mi mo wá lọlé bí mo ṣe ń lọlé kó tó di pé mo lọlé orí ẹni tí Parí Olódó sùn torí ibi tó bá sùn ẹ mọ̀ pé ẹni téèyàn like ibi tó bá wà ní máa ń fẹ́ lọ jókòó sí mi máa ń fẹ́ wo gbogbo kárátà bó ṣe máa ń ṣe wọn kẹlẹ̀ máa follow ẹ̀ yífù torí Parí Olódó nígbà yẹn ni mo ṣe ń gẹ punk torí punk ni Parí Olódó máa ń gẹ Parí Olódó tún láìtì díẹ̀ ìgbà yẹn náà èmi náà lo cream pé kí n lè láìtì díẹ̀ kí n lè kẹlẹ̀ blend pé káṣà lè jẹ́ ìkọ̀kọ̀ náà mẹ́tọ̀ ńlá so mo wá sùn tí wọn lórí ẹni Parí Olódó ti sùn èmi náà ti sùn Majek wá dé mo ṣáà kí Majek ti mọ̀ mí kò pẹ́ tí Majek dé lèmi lọ mo padà wálé láti location yẹn wọ́n wá ní wọ́n fẹ́ yà sí Parí Olódó pé wọ́n nídìí ọmọ àwọn tó máa ṣe ọmọ ẹ̀ 6 pé ìkan láti jọ́nú àwọn ọmọ yẹn wọ́n kó àwọn boys jọ ń ṣàwọn ìjọ wọn ṣáà tètè rí Majek wá dé wọn pé ọmọ kòyókòyó tó wà ń bí yẹn dà Parí Olódó wọn kòyókòyó ọmọ tó jọ ẹ yẹn ọmúdà òun ló sùn tiẹ̀ ń bí látẹ̀ láwọn jọ wà ń bí láti jọ yìí Parí Olódó ni ṣé wọ́n ní kọ́mọ yìí máa sá fún mi ni Majek wá padà wá wọ́n sọ fún pé wọ́n ní Parí Olódó ní kó má sá fún àwọn kọ̀ọ̀kan gbà ó Parí Olódó fúnra wọn wá padà wá sí Agége láṣàdé bí ìgbà tó lọ́hún kọ́ wá pọ̀ ni bí wọ́n ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò báyìí ní bus stop ọ̀dọ̀ wa lèmi náà kọjá nǹkan kí wọ́n ní ìwọ náà ní kó máa sá fún mi ní bẹ́ẹ̀ kọ́ sá àdẹ̀jọ wọlé lọ sí ilé ọ̀dọ̀ ọ̀gá mi tí mo kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ yẹn Dàda Ayọ̀rìndé
wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn ní lọ ra ọtí wá kọ̀ọ̀kan gbà ó ṣùpẹ́ wọn ní láti gbà yẹn máa wá tà mí lé àjọ máa lọ location wọn máa ṣọmọ mi báyìí náà dẹ̀ máa ń ṣe MC àwọn kọ̀ọ̀kan náà jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ MC ọ̀nà wà ń bẹ́ẹ̀ àwọn gọ̀ọ̀gan. Wow okay kí ló bí orúkọ kòyókòyó yẹn bẹ́ẹ̀ ṣe ti ń to story yẹn bọ̀ látàárọ̀ yẹn tí fún wa kí ni ibo lẹ ti rí orúkọ yẹn. Gbogbo wa tí mò ń ṣe jẹ́sà yẹn ẹ̀bà òṣòfò ni mò ń jẹ́ ẹ̀bà òṣòfò ni mò ń jẹ́ ṣùgbọ́n nígbà tí mo wá fẹ́ tí mo ti ń pè kárátà Parí Olódó ọ̀gá mi Dàda Ayọ̀rìndé elite Dàda Ayọ̀rìndé yẹn Ọlọ́run foríjì wọn àwọn náà wò pé orúkọ wo ni mo fẹ́ máa jẹ́ báyìí máa yẹn gangan ló fún mi lórúkọ yẹn o máa yẹn gangan nígbà tí gbogbo àtó èmi ọ̀gá mi Dàda Ayọ̀rìndé yẹn Fàdákà wọ́n ti orúkọ Fàdákà ìkejì broken bottle ìkejì àjíkìjàgà àwọn náà wá ò pé orúkọ wo ni kò máa jẹ́ o because gbogbo àwọn yẹn náà lò mí nínú àwọn VHS wọn fíìmù wọn tó wọ́n á tún fi mí sínú pálí nígbà yẹn pé torí Parí Olódó rìn nìkan kọ́rí kòyòkòyò náà pé ọmọ kan náà ti wà láyé igi ó ń ṣe bí Parí Olódó so mo so love gbogbo àwọn tó yẹ pé wọ́n ò pé ọmọ yìí náà talent ni ẹ jẹ́ ká máa lò torí nígbà yẹn àwọn náà jẹ́ káwọn èèyàn mọ̀ mí ó ṣe especially ní gbogbo Agége tó bá tí ìrẹ́ni ládùúgbò ẹ̀ báwo náà ẹ fẹ́ mú ẹ káàkiri. bẹ́ẹ̀ torí pé charity begins at home. àwọn náà wá wò pé orúkọ wo ló fẹ́ máa jẹ́ ẹnìkan ní ẹ jẹ́ ká máa fún ní Àdìsá Ọ̀gọ̀ kò dáa ẹni tí ó ń wà àwòkọ́ṣe ẹ̀ Parí Olódó ló ń jẹ́. Parí Olódó. ẹ jẹ́ ká máa ọ̀dáàdá ẹni tó bá ń jẹ́ kòyòkòyò nǹkan nígbà tó ẹni tó ń wò ṣe tó mẹ́ńtọ̀ ẹ̀ Parí Olódó kóhun náà kó má yìí ó náà. ibẹ̀ lórúkọ yẹn ti jáde àwọn náà fún mi lórúkọ yẹn. Okay because nínú industry wa you are one of the most talented indigenous comedians tẹ́ máa ń ṣe MC lórí stage kí event yẹn kó ti dáwọ́rú ó níbẹ̀ ṣe máa handle event tẹ́lẹ̀ máa control àwọn crowd yẹn now báwo lẹ ṣe wá venture wọnú MC ẹ mọ̀ kí Johnny yẹn ti tó wọnú tíátà báyìí báwo lẹ ṣe wá metamorphose wọnú MC torí acting géèmù kan ni MC àìmọye actors tí wọ́n lè ṣe MC àìmọye MCs tí wọ́n lè act báwo lẹ ṣe wọnú MC comedian. ìgbà tí mo kọ́kọ́ padà sí Agége tí mo kúò níbi tí mo ti kọ́ṣẹ́ tailor tí mo padà sílé torí mi àti mọ́mì mi a padà jà náà nítorí pé mi ò fi mí síbi iṣẹ́ tíátà mo á padà kò dẹ̀ sẹ́ni bọ̀ tí wọ́n máa bọ́ mi. mo kúò mo fi màmá mi lẹ̀ ni mo kúò mo sá kúò mo padà sílé dádì mi. Lágége ọdún tí mo sọ pé mo ṣe wà ọmọ 17 years. ti pẹ́. mo ń tẹ̀lé àwọn àbúrò mi kan wọ́n máa ń lu jazz oní Fuji. àbúrò mi yẹn wà London sí Abbey Jazzman. so mo ṣe ń tẹ̀lé lọ agbo Fuji yẹn mo sọ fún yín tẹ́lẹ̀ pé èmi náà máa ń kọrin. bẹ́ẹ̀ni àwọn orin comedy music yẹn ó wà nù blood èmi náà. so olórin tí mo ń tẹ̀lé ńgbà yẹn tí mo kọ́kọ́ tẹ̀lé pé máa tẹ̀lé oléré Alhaji Lọ́fídírísì Àdìsá Pẹnikíọ̀ ni. Pẹnikíọ̀ Lágége. torí 92 yẹn náà ni álbọ̀mù wọn yẹn náà jáde yẹn Pẹnikíọ̀. so ìgbà tí mo wá ń tẹ̀lé wọn bí kí n máa tẹ̀lé wọn bí ọmọ tó ń tẹ̀lé onífújì ni tí ò ní sí pé tó bá ń lọlé ìwọ náà gba ṣíà kò sí. n bá rí tí n bá dẹ̀ rí mi kárí èèyàn lójú abo atọrọ owó lọ́wọ́ ẹ̀ mi ìdẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́mc. ẹ kàn ń tẹ̀lé wọn ni. mo kàn ń tẹ̀lé wọn ni. ìgbà tó yá wọ́n ní kí n lọ máa play clef igi méjì tó máa ń play tó máa ń lù lẹ́yìn. mo ń play clef yẹn ìgbà tá a fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù mo wá contribute sínú rẹ́kọ́ọ̀dù yẹn producer àwọn EMI àwọn Every Music àwọn ni wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù fún producer wọn
kíní Ọmọ́tọ̀ṣọ́ máa rántí orúkọ wọn ṣá. Okay. Àwọn ni wọ́n wá sí rìhásà báyìí jókòó yẹn. Àwọn orin kan wà tó yẹ pé èmi náà wá compose wọ́n á fún ọ̀gá wa yẹn. So gbogbo bá yẹn ṣe rìhásà yẹn gbogbo bó ṣe ń kọrin èmi náà ń kọ́ tẹ̀lé wọn. Man producer yẹn wá pè mí sẹ́yìn pé kí n ya mọ bó ṣe ń gbé orin o. Pé because wọ́n mú láìkẹ́ gan lórí stage mo ṣe ń play igi yẹn mo ṣe ń jó yẹn wọ́n máa entertain àwọn èèyàn. ẹ máa ń tààrà mú ẹ àwọn èèyàn máa ń love ẹ. ifo àwọn èèyàn tó máa ń fún mi lówó lórí stage gan ju àwọn tó ń lùlù tó ń ṣiṣẹ́ tó ju iṣẹ́ tí mò ń ṣe yẹn lọ. Torí ọ̀gá wa Pedicure yẹn náà máa tún lò mí fún entertainment lọ́tọ̀ lórí stage ó lè pè mí jáde pé Parí Olódó bóyá wá jíjó Michael Jackson wá jíjó Barrister wá jíjó Kollington wá jíjó tẹ máa jó má dẹ̀ jó tí máa fi entertain àwọn èèyàn. So lórí clef yẹn mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn máa ló wá pè mí producer yẹn wá ní kí n try kí n mọ ọmọ yẹn máa gbé because táwọn bá máa travel out wọn ò ní mẹ́ni tó ń lu gidá ní o ẹni tó máa gbérin wọn rò pé ó máa wúlò fún àwọn Ọlọ́run ju ẹni tó fẹ́ lu igi lọ wọn kó àwọn èèyàn dẹ̀ láìkẹ́ gan nígbà o. So ẹni tó dẹ̀ jẹ́ ẹni tó lead chorus lọ́dọ̀ ọ̀gá wa yẹn backup yẹn òyìn jẹ́ àbúrò ọ̀gá wa òun làbí gbẹ̀yìn wọn Abudu ìyẹn náà jẹ́ ti ń kọrin mo tún wá jẹ́ bí mánéjà ẹ̀ mo wá ń tẹ̀lé lọ show tí mánéjà tí ó sì lè gbé èmi ni màmá á gbèrè fún yẹn ìyẹn ló wá jẹ́ pé báwo lóhun mi ṣe wá dàbí ohun Jẹ̀lílì tó ń gbèrè fún Wasiu Ayinde gbà yẹn tó mú ẹ dùn gan báyìí pé ohun mi dẹ̀ wà pa nǹkan kan ìgbà wo bá ṣe dé stage ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn ló wá ní kọ́fẹ́mi náà Mike kí n máa gbèrè bí mo ṣe ń gbèrè mo jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kẹta sí wọn. ẹ ṣáà follow trend yẹn lọ. mo ṣe ń gbèrè nìyẹn tí Pedicure bá wá stop màá wá gbé Mike mo ti ń wo fíìmù Parí Olódó mo ti rí bóyá ń ṣe bí ó máa ń ṣẹnu ẹjọ tó lọ́wọ́ ìyá mi ìṣòro ẹjọ ẹ bá pa bí o má ti bọ́ sí orí stage wọn á kọ́ ṣẹ̀fẹ̀ fáwọn èèyàn màá ń tọ́jú tó bá mi jẹun wọ́n dẹ̀ love ẹ̀ mò ń ṣe. Ó di pé àwọn sísítà àdúgbò wa kan náà fẹ́ ṣe graduation pé máa ṣe MC fáwọn èrò kọ́kọ́ bá mi pé kí ni mo fẹ́ sọ kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe kí ni mo mọ jókè kankan tí mo fi lè gbé kalẹ̀ tí mo lè sọ lẹ́yìn kí n máa kọ̀ sọ̀rọ̀ ló wá pa wọ́n lẹ́rìn kí mo fẹ́ sọ ìgbà tí mo kọ́ máa torí mo kọ́ máa wọ ojú agbo níjọ́ tí mo kọ́ fẹ́ ṣe MC inú street ni à ń pè bẹ́ẹ̀ ní Lagos street ní Kẹ̀kẹ́ ládùúgbò wa mo lọ mú tọ́ èyí mọ́tò mo wà wọ ojú agbo báyìí nígbà tó yẹ pé èèyàn ṣe kọ́mẹ́dì mú wọn lé pé káṣáàlì wá nǹkan tó máa jọ wọn lójú táwọn èèyàn náà ti lọ pé bọ̀bọ̀ yìí náà ṣá ó fọ́ níṣà bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn Pedicure tó yẹ pé tó bá gbé máìkì lẹ̀ máa ṣe MC kó tó di pé mo wá rí Parí Olódó àjọ wa ń lọ bí MC tó yẹ pé tó bá sọ̀kan báyìí náà ti sọ méjì àti sọgbà ó ti wọnú ara wọn ọ̀rọ̀ wa ó yẹra wa gan pé inú àwọn ọmọ tó wà lọ́dọ̀ Parí Olódó gbẹ́yẹn tó mọ ọwọ́ ẹ̀ àwọn gan lè fi ògún mi gbá rí pé ọmọ yìí ọba wọn àná. Ó lọ fà ìrìn àjò ẹ̀dá láyé. Mo sọ fún yín bó lọ fà gẹ́gẹ́ bá àfa ṣe ń fa tẹ̀sùbà. Now nígbà tí ẹ wá ń ṣe comedy yẹn díẹ̀ báwo lẹ ṣe wá rin ìrìn àjò yín dọ́dọ̀ ọ̀gá ńlá torí pé you are one of those you are one of the closest to ọ̀gá ńlá in terms of comedy MC báwo lẹ ṣe jẹ́ ọ̀dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma. ẹ ṣe along the line pé mo ń tẹ̀lé Parí Olódó káàkiri Parí Olódó ló mú mi wọlé Paso. àtijọ́ wà lẹ́yìn Paso náà ti pẹ́ o. tẹ́tijọ́ ń lọ torí Parí Olódó ni first official MC Paso nígbà yẹn. For real. ọ̀rẹ́ ni wọ́n gbogbo show wọn jọ máa ń lọ ni. àwọn ló máa ń ṣe MC fún Paso nígbà yẹn even nínú recording wọn máa record kí Paso tó kọrin wọn á rìkọ́dù ẹ̀fẹ̀ tó bá ṣe síbẹ̀ táwọn èèyàn máa kọ́ gbọ́ CD cassette tó fẹ́ tà ń gbà yẹn tó fẹ́ tà táwọn èèyàn máa kọ́kọ́ gbọ́ ẹ̀fẹ̀ Parí Olódó kí Paso bẹ̀rẹ̀. wọ́n máa wá introduce Alhaji Wasiu Alabi Pasuma. gbogbo èmi ní àríyá tá a máa lọ Parí Olódó ló máa mú mi dání lọ a máa lọ Peak night club gbogbo La Parias àjọ ń lọ ni. Wow. So òun ló mú mi lọ njọ́ tó kọ́ máa mú mi lọ rí stage Paso gan for the first time tí Paso kọ́kọ́ rí Paso ní kọ́kọ́ wọn jú kọ́ jẹ́ kó ń wọ ọmọ Parí Olódó. Oh my God. So ó rí pé Paso náà ó mọ
talent. ó mọ talent ó like mi. wọ́n ṣe rí first time. parí kéńké ló máa ń pè mí parí olú kékeré ẹ̀ mọ̀ pé Paso ẹ̀ ó ní swagger lọ́wọ́ ó ní gbogbo slang yẹn lọ́wọ́ parí kéńké ẹ jẹ́ kí n wo parí kéńké ẹ jẹ́ kí n wo parí kéńké. kò ì morúkọ mi ń gbà yẹn ó sàmọ̀ pé ọmọ parí olódó ni. so báyé. ok gbogbo táìmù yìí tẹ́ ń sọ yìí torí ọmọ Mushin lèmi náà mo wà nínú àwọn fíìmù tẹ́ ń sọ yìí. ẹ̀yin náà ṣe gbòòrò. àwa náà ṣe gbòòrò a máa ń tẹ̀lé bí Paso ṣe máa ń jù nígbà yẹn bó ṣe ń lọ lẹ́yìn tẹ̀lé. à ń tẹ̀lé gan tó fi di pé wọ́n ṣe first album recognition à ń tẹ̀lé bàbá pé irọ́sẹ̀ so gbogbo táìmù tẹ́ ń sọ yìí àríyá àti bí àríyá yẹn ni club tí Sunny Adé àwọn náà ní. ṣé ìgbà yẹn wọ́n ti ṣe first album ńgbà wọ́n ti ṣe recognition ńgbà yẹn àbí wọ́n ti ṣe àwọn ti ṣe recognition kọjá wọ́n ti ṣe recognition kọjá ńgbà yẹn. gbogbo ìgbà tó ń play láríyá ló ṣe àwọn kọ̀ǹpútà yẹn. àwọn kọ̀ǹpútà torí mo lọ sí Payo ló mú mi lọ sí studio kọ̀ǹpútà yẹn. bàtà wọn rìkọ́dì kọ̀ǹpútà báyìí. wọ́n rìkọ́dì kọ̀ǹpútà èmi àti ọ̀rẹ́ Paso Láolú ẹ̀ láò la gbé bẹ́ǹsì Paso la lọ gbóúnjẹ ńlẹ̀ màmá ní. bẹ́ǹsì brown bàtà ọdẹ láti mẹ́kà first car láti ọ̀rọ̀ bọ̀. àwọn atajọ́ ọmọ Mushin a bá àwọn story yẹn torí Alhaji máa ń gbé bẹ́ǹsì yẹn wá sí coca. first car ẹ̀ nìyẹn. wá di àmàlà lọ́dọ̀ ìyá Baraka lọ́dọ̀ girama ìyá Baraka máa ń tà àmàlà wọ́n máa páàkì bẹ́ǹsì yẹn báyìí àmà wá pọ̀ lórí títí pé Paso dé dimension ní ọ́fíìsì ní Fáfolú. so àwọn experience tense àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ń jí àwọn rántí ó ń jẹ́ kí n máa rántí because a lot of people náà bọ́ ṣe ń wo ètò yìí ó máa wà nostalgic pé ó lóun nìkan tí Paso máa ń sọ ń gbà yẹn Alhaji Double Silver Mr. Paso Kúnlé wẹ́sẹ̀ Mr. Paso Paso ẹgbẹ́ Alhaji Double Silver Kúnlé Mr. Paso Kúnlé Wonder Mr. Paso Paso bàbá tó bí Barakatu ṣóun ló bí Wasila Jíbọ́lá bàbá kan náà ló bí Wasila pẹ̀lú Baraka. ẹ tẹ̀síwájú. kí tẹ̀síwájú. ẹ máa fa lọ. àwọn méjèèjì ṣóun ní Mr. Paso ṣóun ní Mr. Paso ẹ wo Ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀mí Paso gùn fún wa. àmín. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀mí ẹ̀ gùn. àmín. ó ṣe ribiribi nínú ìgbésí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. now bí tẹ bá dé yẹn ẹ jẹ́ kí n interject yín torí I'm a student of history so history mi yẹn ó ní mo wà connected gan pẹ̀lú Fuji music so mo ní àwọn analogy kan nípa Fuji music ṣe ti rí Alhaji Wasiu Alabi Pasuma a lot of people mọ̀ but contribution Pasuma sí Fuji music kò sí bọ́n ṣe máa sọ ìtàn Fuji tí wọ́n ní sọ̀tàn Pasuma introduce Fuji music as a genre sí àwọn audience new generation kankan ní time yẹn it was as if Alhaji open gate by tí a lot of Fuji musicians nígbà yẹn tí wọ́n ever believe pé àwọn lè ṣe Fuji Pasuma ló jẹ́ kí a lot of ó wá jẹ́ kó rọrùn fún wọn ó jẹ́ kó rọrùn bí tí mo gbọ́dọ̀ yẹn lọ gangan yẹn torí Fuji music tẹ́ bá wo trajectory Fuji music látàyè àwọn Dr. Sikiru Ayinde Barrister of blessed memory kọ́lọ̀ fọ́nà kẹ́hìn iwájú tán dojúkọ ní bàjẹ́ ẹ̀yìn tán fílẹ̀ náà ní bàjẹ́ Fuji music ò ní bàjẹ́ I'm an ardent lover of Fuji music so inú mi dùn pé I'm having a conversation nípa Fuji music pẹ̀lú ẹni tó wà nínú géèmù yẹn tẹ́ mọ́ so now tẹ́ bá wá wo contribution Alhaji Wasiu Alabi Pasuma sí Fuji music ẹ máa rí pé wọ́n simplify Fuji fún a lot of generation láti wọnú Fuji music wọ́n fún àwọn èèyàn ní ó pé so Paso ń ṣe báyìí èmi náà lè ṣe aṣọ rọrùn so legacy Pasuma yẹn kò lè parẹ́ láyé when it comes to Fuji music. òun náà ló ti kọ́ sí pé sórí tó rọ bí ẹ̀kọ́ Kúnlé Pasuma níwọ̀n tẹ̀sán mọ́ sórí tó rọ bí ẹ̀kọ́ Kúnlé Wasiu níwọ̀n tẹ̀sán mọ́ ó ní ó rọ̀ lọ́rùn torí pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún. then wọ́n create oríṣiríṣi styles sínú Fuji music then Fuji music láwọn time kan tó máa kọ Fuji music ó máa wà traditional ó máa wà but Alhaji Wasiu Alabi Pasuma wọ́n gbé fashion sense wọ́n create àwọn fashion olóyìnbó kan tí mo fẹ́ lò tó gbé wọ Fuji music ẹ bá pẹ́ tó máa ṣe one album wọ́n máa ní fashion trend tó máa introduce sí
sí àgbáyé tẹ́ pé aṣọ tó bá wọ̀ nínú álbọ̀mù yẹn everybody náà máa irun tó bá gẹ̀ nínú álbọ̀mù yẹn everybody ń gẹ̀ ni náà tẹ́ bá wá wo gbogbo táìmù ọ̀rọ̀ bọ̀ gbà ló di pé àwọn èèyàn ń lo double silver kìíní yẹn wá trend. ẹ mọ nǹkan ni mo fẹ́ lè sọ pé àwọn èèyàn tí ń lọ Mẹ́kà ìgbà tí Paso lọ Mẹ́kà tó pariwo Mẹ́kà ló ń jẹ́ gbogbo yìí náà máa pariwo pé mo lọ Mẹ́kà mo lọ Mẹ́kà. Yes. ẹ fún mi lọ́rọ̀ bọ̀ ẹ fún mi lọ́rọ̀ bọ̀. torí pé ìgbà yẹn ó ní tí n bá dé láti Mẹ́kà máa bóyin díẹ̀ táṣẹ́rẹ́ máa bóyin díẹ̀ máa jú kí o máa jú kí so ó wá jẹ́ gbogbo ẹ̀ náà máa polówó pé èmi náà ń lọ Mẹ́kà mo ń lọ Mẹ́kà. ta ló ń polongo Mẹ́kà tó bá lọ Mẹ́kà àwọn lọ Mẹ́kà àwọn adé wá ní àwọn dé láti Mẹ́kà àwọn lọ bá so ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé tó bá ti fẹ́ ṣe nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ ó tún dé láti Mẹ́kà ó tún mọ oríṣiríṣi àwọn èdè wọn lọ́hùn ó mú wá jẹ́ ká mọ̀ pé dèní nìsín tẹ́ bá bí ọmọ yẹn kéré nìsín pé àwọn onọ́mbọ̀rẹ́ wọn ní askari tí ń bọ̀ ọlọ́pàá. so èdè Arabu dẹ̀ ní Saudi Paso ló popularize ẹ̀ then before that prior to that time kí Paso tó lọ Mẹ́kà táwọn yẹn máa lọ Mẹ́kà bóyá ẹyin gold Paso ló introduce àwọn ló popularize silver double silver Mr. Paso. má jẹ́ tọ́yọ èmi náà láìkí gold nígbà tí ó yẹ pé Paso ò tí ì lọ Mẹ́kà o máa ń gold yẹn ẹyin gold àṣé silver ti máa ná gold pa èmi mọ̀ pé silver ti máa ná gold pa. ṣé mo pé ká ní pé táìmù yẹn ni social media ti wà ní ọ̀kan tó àṣọ kọ́ra máa sọ o ọmọ máa fàájà gidi gan. Shout out to Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá one for his contribution to Fuji music. Now ẹ jẹ́ ká wá padà sínú mo láì pẹ́ ṣe ń gbé story yẹn bọ̀ wá níbi àríyá then kí ni àwọn experience yín ní àwọn shows yẹn nígbà yẹn stadium náà wà nígbà yẹn ṣe rántí. Stadium gbogbo ẹni mo lọ. àwọn experience wo lẹ ní àwọn challenges wo lẹ lè share pẹ̀lú àwọn ọ̀nà tù. ṣẹ́rí tó bá dé ìlú Aká wọ́n náà ṣe bí Aká torí pé èmi ò ṣe ọmọ bọ̀tí ọmọ mọ́mì inú ilé agboolé tó ti bí mi agboolé táwọn bọ́ìsì pọ̀ ni tẹ́pà àgàn àrìndìn tí n bá dé ta kò sóhun tó ọmọ ògbòrò náà fẹ́ lò tó fẹ́ fi dè mí tí màmá á gbọ̀n understand ohun náà fi léèyàn tó bá ju ẹ máa dá padà. tó bá tún jó ẹsẹ̀ wọ́n wá tún wà panic yé ilé ìfẹ́ lù mí pa so mo rẹ̀ mi yẹ kí n fojú pa àwọn ọmọ ìgboro yẹn náà rẹ̀ pé àjọ wà ní pé ìkọ̀kan náà ni gbogbo wa kò sẹ́ni tí ohun tí Paso fi kọ́ wa náà nìyẹn sẹ́rí gbogbo àwọn tí Paso ń kí láyé ìgbà tó ń kí wọ́n yẹn wọn ò lówó gbogbo wọn padà lówó ń sìn wọn ò gbàgbé Paso kò torí owó kí wọn òun làwọn náà máa ń ṣe pé àwọn ọmọ ìgboro gbàyẹntàjọ tọjọ ọmọ ìgboro táwọn máa ń pàdé lágbo wọn lè ṣe kankan fún wa pé ó yá kú omi kankan táwọn ọ̀rọ̀ àfilẹ̀ ọmọ ìgboro àgbà yìí kankan pàdé ẹ̀ àṣeré àlàyé kankan àjọ máa wà ní ṣẹ́mọ̀ so àná adapt mọ́ system wọn ìgbà táwọn náà wá di pé à ń bímọ tábà wà ní ilé a lè ṣe bá ṣe ń ṣe ń gbòòrò ní ilé torí ká lè fi àpẹẹrẹ rere lẹ̀ fáwọn ọmọ tá a bí ní ilé so bọ́tá wá ti dé ta mo ti gbẹ́wù inú ilé mo ti gbé sínú ilé mo ti gbé mi wọ́n ta èmi àtàwọn ti gbòòrò àjọ ń jẹ àjọ mu àjọ wà ní gbogbo wọn kò sí àwọn ọmọ gbòòrò ẹ mọ̀ n tó bá mú MC tó máa ṣe MC fún 2 hours 3 hours lórí stage tó wá máa sọ̀rọ̀ tán ní sọ pé lẹ́pẹ́ ọ̀tá bọ̀ kú òjàre tó yẹ pé olórin tó ń retí Paso ti wà lórí tòótọ́ ní sọ pé kú òun bẹ́ẹ̀ Paso la fẹ́ gbọ́ ẹgbàá páyé ń fẹ́ ẹni. bẹ́ẹ̀ni n tó bá tilẹ̀ mú wọn sọ kò níyàn pé kú òun bẹ́ẹ̀ jàre Paso ti dé gbà pé kò sí nǹkan kan mọ́ kọ́lọ́ ń jẹ́ káyé máa fẹ́ wa. Àmín. So ayé ń fẹ́ Paso àwa tá a wà lẹ́yìn ẹ̀ náà ayé ń fẹ́ wa torí ìwà tá a bá lọ́wọ́ ẹ̀ làánà ń wù mí ní purọ́ fún yín a máa ń kọ́ nǹkan kan lára ẹni téèyàn bá rìn àfikọ́ tó bá nílà ká ìlú tó bá ń bá yàn rìn mi ò ní fẹ́ kán rí mi kán máa bú mi torí tó bá ń bú mi wọ́n máa rò pé ṣèyí Paso ló ń tẹ̀lé. bẹ́ẹ̀ni irin dọ̀tí ò ní rìn. ó yé mi. mi ò ní fẹ́ hùwà tí wọ́n máa fi sọ pé Paso ló ń tẹ̀lé ẹ bó ṣe ń ṣe báyìí náà ló ṣe ń ṣe nǹkan kan gbà wo. tẹ́tí rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mo ń pìkì a lot of things nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó wá mú mi wá sí next question mi
ní agboolé Fuji a lot ń ṣẹlẹ̀ lọ́tùn lósì, a lot ń ṣẹlẹ̀ gan lọ́tùn lósì. Bọ̀ kò sígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ kí n rí i pé ẹ máa ń set ring light, ẹ máa wá máa dá sọ̀rọ̀, ẹ máa wá máa fèsì sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágboolé Fuji, àwọn nǹkan wo ló ń fà á, kí ló dé tẹ́ wà reserves. ẹ ṣe tí ẹ bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágboolé Fuji ní ìsìn, number one, gbogbo ní Fuji ni mo respect ni mo ń bá ṣe. Gbogbo ní Fuji lẹ respect. Gbogbo ní Fuji látòrí bàbá wa General Kollington Ayinla kọ́ ló ń jẹ́ ká rí wọn pẹ́. Àmín. Because èmi believe pé ohun kan tí mo dà lé ní látara àwọn oní Fuji ni. Látara àwọn oní Fuji ni. Oní hip hop lè pè mí pé kí wọ́n á lọ bá òun ṣiṣẹ́. Oní Fuji máa pè mí ká tó kúrò lọ́dọ̀ àwọn oní Fuji, àwọn ẹgbẹ́ man ní gbogbo ìgbà tí ẹgbẹ́ manu gan tó nílẹ̀ gan active gan àwọn náà wọ́n máa pè mí pé àwọn fẹ́ ṣe program Kòyókòyó ló máa ṣe MC. Ẹ mọ iye oní Fuji tó máa play ń bi program wọn. Èmi náà máa pè. Tó ní tíátà náà bá fẹ́ ṣe nǹkan Kòyókòyó náà máa pè. So èmi náà fúnra mi ẹni tí mo wá tẹ̀lé gangan tí mo jẹ́ official MC ẹ̀ Pasuma, mo mọ̀ wá ẹ̀ mo mọ̀ tán. Àjọ máa ń jókòó, àjọ máa ń wà ní. Yàtọ̀ sí pé show. Paso ò fojú kọ àyàn rẹ, mo lè sọ fún yín pé Paso ti gba plantain chips lọ́wọ́ mi rí tí mo jẹ́ wọlé tó gbà lọ́wọ́ mi kájọ ń jẹ. Wow. Ọmọ kan jẹ́ wọlé mi, ó kàn gbà lọ́wọ́ mi. Mo ti rà sálà orí tó gbà lọ́wọ́ mi tó ní pé òun láìkẹ́ ó máa jẹ́. So Paso kò ń fẹ́ nìkan sínú ṣègbàṣègbà nǹkan kan gbà wo. Paso ò dẹ̀ ní sọ fún ẹ pé mo dẹ̀ mọ nǹkan tó yẹ pé mo lè ṣe tó lè bínú sí mi tí mi ì fẹ́ ṣẹ̀ tí mi ì fi ní rójú rere ẹ̀. Ó máa ń dárí jiyàn but wọ́n máa dùn mí lọ́kàn pé mi ì fẹ́ bà rẹ́kọ̀dù mi jẹ́, mi ì fẹ́ bà rẹ́kọ̀dù mi jẹ́ lọ́dọ̀ ẹni. Pé mi ì fẹ́ ṣẹ̀ gbogbo àwọn tó ń jáde pé wọ́n ń defend Pasuma pé wọ́n ń bàjà lóòótọ́ ìfẹ́ náà ni. Bẹ́ẹ̀ni. But lórí iṣẹ́ tèmi ń ṣe tí mo wà pẹ̀lú Paso tí Paso ò dẹ̀ sọ fún mi pé mi ò gbọdọ̀ rí ẹ lórí stage ẹni kankan lọ ṣẹ́mṣì tí mo lọ ṣẹ́mṣì lórí stage gbogbo wọn. Wọ́n fi yín lẹ̀kẹ́ wọ́n gbogbo wọn náà dẹ̀ mọ̀ pé ẹni yìí Paso ni Paso MC ni ló ń bá ṣe. Àwọn náà dẹ̀ ń ṣe dáadáa sí mi, wọn ò dẹ̀ ṣàbúrú sí mi. So mi dẹ̀ lè wá sọ pé mo á lọ gbé kámẹ́rà kẹ́mẹ́rà láwájá báyìí ó ń bú Paso ẹni kankan ìgbà wo tí n bá ṣe gan Paso kan máa bá mi wí. Lè ṣe mo rán ẹ ń ṣe. Ó máa bá mi wí. Ok, nígbà tí wọ́n ń bú Paso tán bá Paso jà tí mi ò torí ẹ̀ sọ kankan tí mi ò sọ kankan Paso ò torí ẹ̀ kò change sí mi. Kò lè change sí ẹ. Paso ò lè rán gbogbo àwọn tó ń ṣe náà Paso kọ́ ló rán wọn. Paso rányàn kan máa bú kí kò rányàn kò dẹ̀ ṣe pé bóyá ó lè sọ pé ṣé gbogbo àwọn tí wọ́n ṣe ẹ̀ mọ́ level Paso ni. Àwọn kan máa sọ pé ó yẹ kí Paso lè pe àwọn tó ń bú yẹn kó sọ̀rọ̀, ṣé Paso á lọ kí fóònù mọ́lẹ̀ á máa pe àwọn èèyàn pé kò lè ṣe. N tó fà á nìyẹn tí mi ò ṣe sọ pé mo lọ gbé ring light èmi náà òun sọ̀rọ̀ síyàn òun búyàn torí Paso mọ̀ pé kárí àtẹ̀mí náà ó wà stake pé èmi náà ń build kárí àmì kárí àti tì pé ohun tẹ́mi náà fẹ́ máa fi jẹun tí mo fẹ́ fi jẹ́ èèyàn òun ni nǹkan tí mò ń ṣe o. Tí kárí ẹ̀ bá bàjẹ́ Paso ló ní kárí ẹ̀ kárí Paso ò dẹ̀ lè bàjẹ́ Paso ò dẹ̀ lè wálé láéláé. Àmín. Ó ti wà lókè bó ṣe máa lo òkè nìyẹn. So àwọn tá a dẹ̀ ń tẹ̀lé náà tá a gbà fún ta ló yà sí ta fi tinútinú bá ṣe àwa náà dẹ̀ ń rí pa ẹ̀ pé ó dáa kéèyàn máa finú kan báyàn ṣe àwa náà dẹ̀ lọ. N tó fà á nìyẹn. Àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó wà logical but a lot of people ò ní mọ̀ ẹlòmíì máa fẹ́ prove loyalty ẹ̀ sí ẹni tó ń tẹ̀lé á wá lọ máa bú ẹni tí tọ́jọ́ ní issue. Ẹlòmíì fi ń wojú rere ẹlòmíì fi ń lo ìfẹ́. Because ìgbà tójú ogun yẹn le gan ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo rí pé ẹ máa kàn ń play gbogbo géèmù yín neutral inú yín mọ ní issue pẹ̀lú yàn
which is very very commendable èmi tẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn. So now ṣẹ́tìrí lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ mo ti wà láwọn shows kan tẹ̀ ṣe MC tó jẹ́ pé normally tíyàn bá wà ń show ẹ máa rẹ́ MC míì kò ní wà entertaining kò ní funny a kàn máa nìyàn bọ̀bọ̀ ṣáà gbé máìkì lẹ́jọ́ kí olórin. gbogbo MC kọ MC polish méjì MC comedian wà. MC comedian wà. MC wà tó yẹ pé kọ́kọ́ ṣe program ni kò sí pé ọbẹ̀ pààyàn kankan lẹ́rìn mẹ́. a kò follow program ẹ jẹ́ ká ṣe báyìí opening prayer chairman opening speech nǹkan gbà o wọn kò ṣe but MC comedian mo fẹ́ lè sọ pé nowadays àwa la pọ̀ jù torí àwọn èèyàn ò fẹ́ kí program àwọn kó wà boring mọ́ torí pé mo fẹ́ lè sọ pé gbogbo most àwọn tó ń ṣe MC ń sìn àwòkọ́ṣe mi náà ń wò tó ń rí mi lẹ́yìn Paso bí mo ṣe ń ṣe. ẹ ṣe máa ń ṣe live. àwọn náà dẹ̀ jẹ́ kó wọ́n sí mi pé ọ̀gá ẹ̀yin làwa ń wò ó mo ló fi di pé mo ní àwọn ọmọọṣẹ́ mi kọ́ mo kọ́ wọn ń ṣe o mo ní àwọn ọmọ rẹpẹtẹ lẹ́yìn wọn á ní ọ̀gá wa tí n bá débi tí mo ti fẹ́ ṣe MC lẹ́nu ibi tí mo ti ṣe MC lánàá mo fẹ́ sọ pé àwọn mẹ́rin ni wọ́n join mi lórí stage tó sọ pé àwọn èmi lọ̀gá àwọn mo dẹ̀ fún wọn láyè pé ẹ̀yin náà sọ̀rọ̀ díẹ̀. tí ẹ bá fún wọn láyè kò sí kankan tó fẹ́ ṣe o. kò sí kankan tó fẹ́ ṣe. torí pé Paso gan òun ṣe bẹ́ẹ̀. kò sí kankan tó fẹ́ ṣe. Paso gangan Paso tẹ̀ ń tẹ̀lé àwọn náà kì í ṣe bẹ́ẹ̀ àwọn náà máa ń encourage new talent inú mi lẹ́nu pé ẹ sọ́ngbà yẹn pé bàtọ́ kọ́kọ́ rí yín parí kéńké. so àwọn tí mo dẹ̀ pè lórí stage yẹn kì í ṣe pé wọ́n fẹ́ máa lọ inú owó tí bá pa náà wọ́n máa dúró wọ́n fẹ́ gbà. ẹ ṣe àjà ẹ wo standing bridge ní ẹ jẹ́ ká já mọ́ra wa lọ́wọ́ àwọn náà gbà wọ́n lọ so yẹn ò ní kí bá débi tẹ́mi náà fẹ́ dé. náà àbí tí mo bá analysis mi lọ lẹ́ẹ̀kan yẹn lórí ọ̀rọ̀ MC mo máa torí mo ti wà ní shows tẹ́ pé ẹ ṣe MC wọ́n á jókòó báyìí èmi I'm a student of art tọ́mọ ní art mo wọn mathematics bẹ́ẹ̀ ṣe wò mí o pé ká máa times 2 times 3 times èmi ò mọ̀ but art mo understand ẹ̀ dáadáa art acting entertainment orin ẹni tó bá ní talent mo mọ̀ ẹni tó bá good mo mọ̀ so show yẹn 1 or 2 shows tí mo ti lọ ọ̀pọ̀ yìí funny o báyẹn àti ẹ̀ tí close kò máa pẹ́ this guy funny oníṣòkòtà lọ ṣe ní yànnà pàjá àwọn Shankora ṣe dí Alhaji Wasiu Alabi Pasuma náà wá wọn ṣe cameo ní show yẹn ó ti pẹ́ ọ̀rọ̀ ìgbọ̀nsọ̀ yẹn ti pẹ́ díẹ̀ ẹ̀yin lè wá ṣe ẹni main MC ṣe comedy mu àwọn wò pé this guy dey funny báwo lẹ ṣe máa ń hold the crowd together tí comedy tẹ ṣe ní previous show ẹ mọ̀ kó le gan tẹ ṣe ní bẹ́ẹ̀ ìtẹ̀ṣe ní yànnà pàjá kò ní jọ tẹ máa ṣe ní Agége comedy tẹ máa ṣe lórí stage l'Agége kò ní jọ tẹ máa ṣe ní orí stage ní Mushin báwo lẹ ṣe ń create bó lẹ ṣe ń ra àwọn inspiration yín. ohun tí Ọlọ́run bá ti fún yàn ó máa ń ràn yàn lọ́rùn ni o ó máa ń ṣe mí náà bẹ̀rẹ̀ sọ yìí ó máa ń ṣe mí tí n bá rí talent kan ó lè wọ́ yìí ṣe báyìí mo ló tún ti rí nǹkan tó tún ṣe yìí bó ṣe rí lọ́dọ̀ yín lórí lọ́dọ̀ tèmi náà. báwo lẹ ṣe wá navigate. bí mi ṣe ń ṣe ni pé ó máa ń wà ní tí n bá jókòó mi ò fẹ́ dá jókòó sínú ilé mi. okay. o lè máa ro orí ẹ kó máa tó bá rorí jù wá dín nǹkan míì. ó fẹ́ twist ọpọlọ ẹ wàá wà níbi táwọn èèyàn bá wà ká ní ẹ̀wà bí ilé nìsín tí mi ò ní ibi tí mò ń lọ máa lọ jókòó sọ́dọ̀ lọ́dọ̀ àwọn tájọ máa jókòó bóyá ká play ludo ká máa sọ̀rọ̀ ká máa ṣeré èmi ò ní kí n sọ̀rọ̀ púpọ̀. ẹ̀yin máa learn ni. máa learn lára wọn ni a máa gbọ́ nǹkan tó ń sọ àwọn akọ̀sọ́ wọn mọ̀ pé nǹkan tó sọ ẹ̀ lè máa build. ṣé ẹ máa ń kọ́ lẹ̀ ni torí mo mọ̀ pé ẹ má bínú mo ń lọ sínú professional comedy báyìí nítorí mo mọ̀ a little bit nípa ẹ̀ mi ń ṣe comedian ọ̀bẹ mo mọ̀ pé MC wà lọ́tọ̀ stand up comedian wọ́n wà lọ́tọ̀ but ní sọ́dà pé talented someone like you ẹ ti mix MC mọ́ stand up comedy tẹ bá rà àwọn olóyìnbó irú àwọn basket mouth nǹkan ẹ rí pé stand up comedy làwọn máa ń ṣe tó máa dìídì lọ sí show tó máa gba họ́ọ̀lù táwọn èèyàn máa jókòó tó jẹ́ pé kò kí n jẹ́ pé lónìí kan fẹ́ bá play òun ló máa dúró síwájú máìkì báwo dẹ̀ máa pa yín lẹ́rìn fún bí i 2 hours
most of them máa ń ní material, máa ń pè ní materials, wọ́n máa ń kọ́ máa kọ́ okay show yìí okay àwọn comedy báyìí torí èyí tẹ́ lò lẹ́nìí kò gbọ́dọ̀ jọ tẹ́ lò níjẹta because ọmọ post ẹ̀ síta. ọmọ post ẹ̀ ayé ti dáyé internet tọ́ máa wo show eléyìí comedy bàbá kan bọ̀ láti Ṣàngó ó wá yà ó gbọ́kadà ẹ tún di another one wọ́n tún wọ́ ó máa àwọn tó mọ̀ kí eléyìí ibi tó wà limited sí nìyẹn now ṣe máa ń kọ àwọn materials làwọn people yẹn máa ń pè àwọn olóyìnbó àwọn American yẹn ṣe máa ń kọ materials comedy yín lẹ̀ ni gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sọ́n sí pé tẹ bá wà ní gbòòrò tẹ́ ti tap inspiration báwo lẹ ṣe máa ń ṣe abẹ́kọ̀ máa ń gbé sórí bẹ́ẹ̀ ni tí show bá ti dé ẹ̀ ń jùlẹ̀ ni. number one a máa ń gbé sórí ìdí bá rí pé mi ì ní fẹ́ rántí màá mú fóònù mi má kàn ti sọ nǹkan ẹ̀ síbẹ̀ tí wọ́n máa gbọ́ nǹkan báyìí ni mo fẹ́ ṣiṣẹ́ lé lórí. Okay. màá wà nínú ilé mi máa rò. ẹ máa build ẹ. máa rò pé tí n bá ṣe báyìí tí n bá kọ́kọ́ sọ ó lè máa yìí dùn. torí inspiration ni nǹkan gbogbo ìgbà kan náà lélẹ́rẹ́ máa lọ sí show tó máa kọrin tó máa dùn máwọn èèyàn wọn á ní kò ṣeré dáadáa lẹ́nu. ṣe understand so gbà mí àmàdé show ó lè máa ṣàyè fún mi láti free bó ṣe wù mí bí n bá ṣe rágbo tí n bá rí èrò inú mi máa ń dùn láti ṣeré gan fáwọn èèyàn. mo máa ń ṣe side attraction náà bíi lórí jester mi ní side attraction tó bá pè mí fún side attraction lọ́tọ̀ tí mi ò kí ṣe MC pé ẹ kọ̀ pé kókó wà future ni lọ́yà band orí stage bó jẹ́ eléré tí mo gbọ́ pé fẹ́ play bẹ́ẹ̀ máa ti lọ compose orin ẹ̀ máa ti yí àwa kọ. From your background ìtẹ́ tí ń ṣe kinní yẹn bọ̀ ó yí sí fún yín. ó ti yí sí fún mi láti ṣe so màá ti ń rorí irú announcing ibi tí mo ti lọ ṣiṣẹ́ ibi tí mo ti ń play ludo ọmọ tí mò ń bá play ọmọ kékeré ni àgbàlagbà kan jókòó tì wá wọn á ní àgbàlagbà yẹn wá ní tọmọdé bá lákìsí àbí àgbà tó bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ní àgbà èmi ni mo sọ owó yẹn pé ìwọ kẹ ọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ẹni yẹn kò sọ ni pé àgbà tí ń ṣe pé bóyá àti kékeré lọmọ yẹn ti ya wèrè tó fi máa ní àkìsà rẹpẹtẹ bí àgbà so ọ̀rọ̀ yẹn wá ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn wá fọ́ ni àwọn ẹni yẹn ò mọ̀ wọn ni òótọ́ máa ni máa nù yín sọ. ẹ̀yin kan ara. gbà tí ọmọdé bá lóun ní àkísà tó àgbàlagbà ṣé òun ti ń ya wèrè láti kékeré ni so mi ìgbọ́rọ̀ yẹn rí kò wá rí so máa sọ̀rọ̀ mi lójú Paso báyìí òun kò máa rẹ́rìn pé gbogbo bó ti lórí pé òun ò gbọ́rú ọ̀rọ̀ yẹn rí ṣá so àná máa ń ro orí yẹn ni àti máa ń rò kó tó nípa àgbè lọ adẹ̀lẹ̀ dágbó tá a bá jókòó báyìí ó máa ń ṣẹlẹ̀ sólórin náà tó lórin bá dágbó wọn ò gbọdọ̀ dé stage kò kàn bọ́ sórí stage kọ́kọ́ wo agbo kó wo bílé ojú agbo ṣe rí wà wo audience wà wo nǹkan tó fẹ́ deliver fún wọn. àwọn òkè yà nǹkan báyìí náà fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí. ká má lọ máa kọrin òkú ní wedding. yes now n tó bá ń ṣe ń bẹ̀ ló máa determine nǹkan tí wọn náà fẹ́ fi ṣe fẹ́ fún wọn. kọ́mẹ́dì lè ṣẹlẹ̀ níbi pati tó wà gángan. tẹ̀bá sáré create. tí wàá sáré create pé nǹkan báyìí ṣẹlẹ̀ báyìí. mo ti wà ní ọ̀ní ẹ̀rí lórí TV program tí máa ń ṣe nígbà yẹn ní Wazobia Plus ní MITV. ọ̀rẹ́ mi lórí tọ̀hún ó ní kí ta fẹ́ ṣe láàárọ̀ yìí mo ní máa fẹ́ ṣẹ̀fẹ̀ báyìí òun ò dẹ̀ kò plan nǹkan kan wá láti ilé ẹ believe pé ẹ̀fẹ̀ tí mo fẹ́ sọ ó kàn dànù lé ní ó bẹ̀rẹ̀ sí ní sọ ni. ọ̀ní ẹ̀ ni ò tí ì ṣe pé bóyá. ẹ̀yin ti rìvíìlì títí yín fún títí yẹn ló wá lò. ẹ̀yin ti wá wà stranded ó wá di pé. sọtọ́ bá a sọ tán. kí lẹ́yìn fẹ́ sọ. kí ni mo fẹ́ deliver. mo dẹ̀ ṣẹ̀ ń bíldì ẹ̀fẹ̀ kan ni ó dẹ̀ ṣẹlẹ̀ gangan ni mi ì tí bíldì ẹ̀fẹ̀ yẹn tán but mi ì ní option ju pé kì í sọ bó bá ṣe gbà lọ but normally kòyókòyò wọn mọ̀ pé Paso gan jọ kan mo délé ẹ̀ mo kọlẹ̀kùn nǹkan géètì báyìí tó sì ń gbé ilé tó fi ṣọ́fíìsì ọmọlé náà ni mo yẹ sílẹ̀ ọkọ̀ rẹ̀ rí orí tí n bá ti ń wojú ẹ̀ báyìí ẹ̀rín máa ń pa mí ǹjẹ́ ẹ̀ náà a program yẹn láti kúrò torí máa make up máa dàgbà ẹ̀rọ ó ní tó máa wojú mi ẹ̀rín máa ń pa àwọn so mo
màmá wa yẹn ó ná ọmọ ní London. Okay. Wọ́n wá mú lọ London, màmá wa dé láti gbà mí màmá ti dé. Àwa discover pé màmá ọ̀hún sọ Yorùbá púpọ̀ mọ́ àwọn òyìnbó tí ó dẹ̀ tó fi fẹ́ correct. so correct ni màmá náà máa ń sọ. Màmá dẹ̀ ní àwọn tenant Igbo àti Yorùbá wá ń jà. Okay. Wọ́n wá ní kọ́ lọ kó wọn wá, àwa wà ní pálọ̀. Màmá wa ní ìfẹ́ kẹ́ máa jà nú lé mi, ẹ wò wá ọmọ Aṣáde ni wá lọ́dọ̀ wa, Aṣáde àtàkíngbadé kì í bára wa jà, ìkọ̀kan náà lájọ ń ṣe. Mi ò bẹ́ ṣe wà yìí, mi ò fẹ́ understanding láàrin ara yín, mi ò fẹ́ understanding láàrin ara yín. Ẹni tí parí pé mi ò fẹ́ correct wọn lójú àwọn ẹ̀yẹ kó bá di pé èèyàn embarrass màmá. Bàbá àwọn yẹn bá lọ kò tó 2 minutes 3 minutes náà yẹn bá tún gbáriwo lọ́wọ́ tún jà. Mo ní màmá ẹ̀yin lẹ fà á. Nǹkan tẹ́ sọ ló ń ṣe. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ understanding láàrin wọn, òyìnbó tẹ́ sọ ni pé ẹ fẹ́ kọ́ rẹ́. Kọ́ máa jà ní. Kọ́ máa jà ní. Wọ́n ní ṣé ohun tí mo sọ ni. So mo tó fà á ní ẹ̀, mo ní mo tó fà á ní ẹ̀. Ẹ fẹ́ yẹn ni mo wá. Mo sì fẹ́ build ẹ̀ dáadáa, mo kọ̀ sọ ni. So èèyàn náà láti máa wà gba tí mi níṣẹ́ méjì. Iṣẹ́ tó bá ń ṣe wọ́n náà láti máa. Ẹ gbọ́dọ̀ máa create. So ẹni yẹn bó ṣe ń lo comedy yẹn máa bá wọ pé bàbá pèrè ni bọ̀bọ̀ ìṣá. Ọkọ mi kọ́kọ́ pé mo kọ́ pé ọ̀ní ẹ̀ ni mo wà, mi ò gbọ́dọ̀ distract attention mi kí n ṣe nǹkan táwọn èèyàn tó ń nífẹ̀ẹ́ sí. Tó ń wò yín. Torí ẹ̀ níbi tí Ọlọ́run bá dáyàn sí ni kéèyàn gbà. Tó bá pè mí sí location mò ń lọ, but iṣẹ́ MC mi gbàdúrà kó gbà lọ́wọ́ mi. Iṣẹ́ wa ò ní bí iṣẹ́ o. Àmì o. So now ẹ jẹ́ ká tún go deep a little bit. Lórí comedy náà ni mo ṣe wá o. Torí mo mọ̀ ń pa ẹ̀dí ẹ̀ mi ń ṣe comedy. Wọ́n mọ̀ pé ẹnì kú òun bẹ́ẹ̀. Mo mọ̀ ń pa ẹ̀dí ẹ̀ mo fẹ́ àwọn òyìnbó máa ń pè é mo fẹ́ drill yín dáadáa ni. Mr. Turner. So now tẹ́ bá wo America ẹ máa rí people like Kevin Hart, ẹ máa rí Chris Rock, ẹ máa rí Dave Chappelle, àwọn American comedians tó popular tó ń lẹ́nu. Àgàgà Mr. Bean. Mr. Bean àwọn ti UK nìyẹn. So now tẹ́ bá wá sí Nàìjíríà ẹ máa rí àwọn basket mouth, I Go Die, I Go Save, àwọn AY, àwọn Gbénga Adéyínká. Now ẹ wá sọ nǹkan kan ní àtìbẹ̀rẹ̀ analysis yín. Ẹ sọ pé ẹ máa ń ṣe àwọn dialogue bí ẹ̀fẹ̀ ẹ ṣe láti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé àwọn kinní yẹn ló evolve wọ skit making. Àwọn ìgbésẹ̀ tẹ́ sọ yẹn mi mọ̀ bóyá tap lára inspiration Gbénga Adébóyè of blessed memory. Ẹ mọ̀ pé àwọn náà máa ń ju gbogbo àwọn kinní yẹn lórí tó máa create orin comment tó máa ṣe gbogbo kinní yẹn. Mi mọ̀ láyé ìgbà fún wọn tán. Láyé ìgbà fún wọn tán. Àwọn inspiration wo lẹ tap ní gbogbo àwọn era tí mo sọ yìí tó fi di pé ẹ wá sọ dídí tó fi di kòyókòyó lẹ́nu. A máa ń gbọ́ torí a lè sọ pé àwọn wò wọ́n because kò sí visual àwọn Gbénga Adébóyè. A máa ń gbọ́ ńgbà yẹn ni. Mi ì lè ṣe kí n má gbọ́ program ẹ̀. Program tí máa ń gbọ́ jù lórí rédíò ni tó bá ti pàtẹ́ ìmọ̀ tó máa jẹ́ ẹ̀fẹ̀ tó máa pààyàn lẹ́rìn. Most especially mi ì lè ṣe kí n má gbọ́ program Gbénga Adébóyè dáadáa. Inú mi dẹ̀ dùn pé kí Gbénga Adébóyè náà tó kú kọ́lọ̀ fọ́rán kẹ́. Àmín. Ó mọ̀ mí, mo mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n, ó mọ̀ mí. Nídìí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ pé nígbà tí mo ṣe first record mi gan, àwọn náà bá mi play ẹ̀ lórí rédíò. Kọ́lọ̀ forí jí wọn, kọ́lọ̀ fọ́rán kẹ́ wọn. So I like that. So now ẹ jẹ́ ká wá sí rẹ́kọ̀dù yín. Ẹ ṣe rẹ́kọ̀dù kan pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma, Ta Lọ̀gá. Kí ni nǹkan tó bí idea yẹn? Ta Lọ̀gá kọ́ ni title ẹ̀. Okay. But lórí YouTube tó bá máa wọ́n sí ta ní ọ̀gá ńlá ni wọ́n fi síbẹ̀. Okay. Originality ni. Originality yẹn means pé ta ni originality àwọn orin yìí gangan. Èmi sọ pé mi ni mo ní àwọn orin yẹn, Paso ní òun lòun lórin. Ìyẹn originality tèmi àti Paso kọ́kọ́ ṣe. Ẹjọ́ ṣe. Nígbà tí mo rí pé mi ò gbà mo tún lọ sáàfù ẹ̀ níwèé court. Lórí olórin tẹlọjí yẹn náà lẹ́ ń sáàfù wọn ní. Mo sáàfù ẹ̀ níwèé wọ́n mú wèé lọ fún wọn. Ìyẹn wá ní surrender torí mo padà gbà pé. Ẹ̀yin lẹ nílò tọ́. Paso ló lórin ẹ̀. Èmi kọ́. Ẹ̀yin jí ni ẹ̀yin wá rí méèkì ẹ̀. Mo kọ̀ lónìí mi ò jí. So
ẹ̀mí tájọ ṣe nìyẹn originality àti surrender So ó sì wà lórí àwọn streaming platforms ó báyìí. wà ń bẹ̀. Okay. Then àtúwà recently ẹ ṣe kan pẹ̀lú Alhaji Sule Alao Malaika. ìyẹn ni mo fi ṣe 50th birthday mi. Okay. ìyẹn ni mo fi ṣe 50th birthday mi tá a pè ní Fuji Ẹ̀rọ. Fuji ṣe máa wá ní ẹ̀rọ. Fuji Ẹ̀rọ ni. Láyé ìgbà tí mo ń kọ Fuji mi Àyìndé Barrister lólómele. Àyìnlá Kollington ló ń tagbá. Oníṣẹ̀kẹ̀rẹ̀ l'Àyìndé Wasiu lọ́jọ́ òun o. Adéwálé Àyùbá ní Jasman. Akànnì Dèṣínà ló ń láago. Aláwo Ṣẹ̀fíù ló ń gbèrín. Fuji Ẹ̀rọ o, Fuji Ẹ̀rọ. Ṣẹ́rákọ̀dé tó ń jẹ́ Òbésèré Alábí Pasuma ní Ajíbọ́lá. Akóredé Sáìdì Òṣùpá Aláwo Màláíkà Àtàwẹ́wẹ́ mi Súlè. Táyé Kọ̀rẹ́sì Tọ́pẹ́ Nọtíkà Àlùkò tó ń jẹ Rẹ̀mí Sìn Sáfẹ́jọ́ Màmá Múrìmí Tọ́ndà. Àwọn yẹn náà ń ṣe páàkà tán rúrin iṣẹ́. Àwọn yẹn náà ń ṣe páàkà tán rúrin iṣẹ́ o. Ṣẹ́rábẹ́ẹ̀nì tó ń jẹ́ Sàláwà yẹn. Ó Sànlé Ìyàbọ̀ tó ti kú. Tọ́pẹ́ Makanaki tó ti kú. Àjọkẹ́ Cinderella. Àpékẹ́mi Bukky. Àwọn yẹn ń ṣe dáǹsà wọn mú jó. Lójú agbo àwọn yẹn wọ́n ń ṣe dáǹsà wọn mú jó. Tó bá ṣe pé mo bá parọ́ ni Jeff. Tó bá ṣe pé irọ́ mo bá pa ẹ lọ bèrè lọ́wọ́ Barrister Àyìndé o. Ẹ̀yin náà lè máa lọ bèrè. Okay. Ìyẹn ni Fuji Ẹ̀rọ. Fuji Ẹ̀rọ ni torí tó bá máa padà wá gbé yín èmi ò sí ń bẹ̀ o. Lẹ́mi tí mo ní orin mi fúnra mi. Fuji Ẹ̀rọ gbà ẹ máa bọ̀lẹ̀ tí máa ń ra àwọn inspiration ọ̀gbọ̀n tẹ̀ máa ń pè é tẹ̀ máa ń ṣe yìí ná. Àná máa jókòó pé káwò pé kí ni àwọn èèyàn ò tí ì ṣe. Èmi mo láìkì pé nǹkan tí mo fẹ́ ṣe kó ní òsáwọn èèyàn létí kó bá tún lè lè. Mo ti ń rò míì tí mo fẹ́ ṣe lẹ́yìn Fuji Ẹ̀rọ ń sìn pé kí ni mo tún lè ṣe o because gbogbo ní Fuji ni mo soul love pé ẹ má wò mí pé bóyá torí pé mo wà lọ́dọ̀ Paso. Paso kò ń ṣe eléré tí ó ní kéta. Má báyàn ṣe má bá ilé ṣe náà kì í ṣe. Gbogbo torí ẹ pé ó yá kúrò ọ̀dọ̀ mi má bẹ̀rẹ̀ ṣe mo so gbogbo wọn ara wọn ni mo tún fẹ́ dá ara wọn ni mo fẹ́ dá sódà tó bá jáde báyìí náà pé kò sí ìṣẹ̀lẹ̀ ìta ẹ jẹ́ ká wò torí ohun táwọn èèyàn bá ti ń rí nǹkan kan náà ń ta ó máa súyàn. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ ṣe nǹkan míì ẹ create. You have to create. Ẹ gbọ́dọ̀ wà creative. Ẹ gbọ́dọ̀ wà creative. Torí èèyàn lè má jamala lójoojúmọ́ kó má wà sẹ́mu sí. Èèyàn láti wà creative. So ni mo ṣe máa ń wò pé mi ì fẹ́ máa rọ́ọ̀ṣì ara mi. Ní kọ́ṣọ́ kan rí ilé kan rí pé ó ṣe nǹkan rí pé ó ṣe nǹkan iye rẹ́kọ̀dù téèyàn ṣe kọ́dọ̀ fẹ́ kà. Bó ṣe ní impact sí ló wà important sí. Okay, now torí a mọ̀ pé lágbolé Fuji àwọn fans wọ́n máa ń love kan compare Messi pẹ̀lú Ronaldo. Ẹlòmíràn ní Messi ni the best, ẹlòmíràn ní Ronaldo ni the best. Everybody ló ní opinion títí ẹ̀. The fact pé bóyá wọ́n love Messi kò mean pé bóyá àwọn tó love Ronaldo wọn right. So everybody náà ló ní opinion títí wọn. Now lágbolé Fuji àwọn fans máa ń love kan compare ọ̀gá ńlá àti Olúfimọ́, ọ̀gá ńlá Olúfimọ́, ọ̀gá ńlá Olúfimọ́. Ìhàwó lẹ kọ sí Olúfimọ́ Dr. King Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ official MC comedian ọ̀gá ńlá. Ṣé rí àwọn èèyàn la máa ń wò pé torí pé eléyìí eléré tí mò ń tẹ̀lé kò tẹ̀lé ẹni tó jẹ́ ọ̀tá eléré tí mò ń tẹ̀lé ló ń tẹ̀lé ní bá ṣe mọ́ láti ilẹ̀ Òṣùpá Paso gbogbo wọn ló máa ń pè mí síṣẹ́. Tó máa ní show. Òṣùpá fúnra wọn tó bá wá sáyé ge nígbà tó rí performance mi láyé ge
wọ́n wá ń pè mí lọ sí show wọn gan. Normally even gbà tí gbogbo ojú ogun lè ojú ogun tí ẹ tí ilé wọn sì rẹ pẹ̀lú nígbà yẹn àlàyé gbà wọn tí ní misunderstanding gbà yẹn so gbà tó ní pé misunderstanding yẹn dé okay so onígbó wa ti dágbó sí méjì àwọn fáṣí ti pín gbogbo ẹ ṣe wọ pé eléré kan ló máa sọ fún mi pé ẹ má pè ẹni báyìí wá ságbo mi bẹ́ẹ̀ni àwọn fáǹsì ẹjọ́ wáyé pé pàṣẹ ló ń bá ṣe pàṣẹ tó ń bá ṣe ó ń béléré wa jà ẹ má yẹ ká pe òun náà kó lọ gba àbọ̀ ní oyin àwọn wá pè mí lọ agbo Òṣùpá mọ́. okay báwo lẹ ṣe wá cope ní gbogbo táìmù yẹn. pè mí lọ agbo Òṣùpá Ifá Kálẹ̀lú àtàjọjọ́ rẹ̀ èmi àti Ifá Kálẹ̀lú àjọ tẹ̀lé parí lódò ni o àjọ ṣe boys. the same Ifá Hallelujah. yes àjọ ṣe boys ọ̀rẹ́ mi gidi ni a tight gan. shout out to Ifá Hallelujah. ẹ mọ̀ kọ́ ọ̀rẹ́ mi àti Saheed Òṣùpá wọ́n jọ wà. bẹ́ẹ̀ni. Ifá dẹ̀ ń wá ságbo Pàṣọ. Pàṣọ náà ń ṣe dáadáa sí ó ń ṣe dáadáa sí àwọn fáǹsì ó ń ṣe MC lágbo wa adẹ̀jọ́ ń wà but èmi wọn wá pè mí lágbo Òṣùpá yẹn mọ́. wọn wá pè mí mọ́ ìgbà tí ìjà wa parí mistakenly mo fi lágbo Saheed Òṣùpá. kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. kí lorúkọ ọmọ ẹ̀ kíní kan Ajíbóyè tó sílé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tó sílé Péjú Ajíbóyè. okay Péjú Wùnmí Ajíbóyè. ṣé Wùnmí ni. Péjú Ajíbóyè. Péjú ni Péjú Ajíbóyè tó sílé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ilé náà ò ní gbóná mọ́ lára. àmín. òun ló fẹ́ ṣe launching. shout out to Péjú Ajíbóyè ọ̀rẹ́ mi ni má sọ̀rọ̀ lọ. ó fẹ́ ṣe launching àwọn city people fẹ́ fún ní award wọ́n wá ní kó wá lo hall wọn tó wà ní Gbàgádà. Gbàgádà yà. èmi lẹ́mc ọ̀gá ẹ̀ tó jẹ́ Ṣóǹdé Fólì Òbésèrè náà pè kó wá kọrin èmi àti Dùgbẹ̀ lẹ́mc. okay. gbàrà ṣíwájú èmi ti ṣíwájú Dùgbẹ̀ débẹ̀ Dùgbẹ̀ náà ń bọ̀ láti bóyá Iléṣà okay. ó ń bọ̀ lọ́nà mo ṣe wá débẹ̀ èmi tẹ̀ ṣe ń kọ́ bílẹ̀ ọ̀lù yìí máa kéré fún èrò launching Fólì wa sọ fún mi ìyẹn ti ẹ̀dùn ẹ̀ Òbésèrè kò lè wálé láti London tó Òbésèrè wà ní London gbà yẹn pé Saheed Òṣùpá ni ó padà máa gbé o mo ní mi ilé ṣe MC bí o meanwhile gbogbo gba mo ti fojú kọ Saheed Òṣùpá pé àríra face to face báyìí á fẹ́ tó 6-7 years. pẹ̀lú àwọn báńdì ẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ ní gbogbo àtàwọn mánéjà a ti ríra ti pẹ́ mo ní mi rò pé mo lè ṣe MC bí o Dùgbẹ̀ rẹ̀ tí ì dé ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé bóyá kò sáré máa ṣe lọ pé Saheed Òṣùpá tó dé tí tó bá Saheed Òṣùpá bá kó tó dé wà ti bá wa gba launching tán ìwádìí ẹ̀ máa lọ. mo tún sọ débi pé ẹ má jẹ́ kán rìkọ́dù mi pé because tó bá rìkọ́dù mi tí àwọn fáǹsì Pàṣọ náà bá rí wọ́n máa rí mi nílì pé ọlọ́tẹ̀ ni mi àwọn ọ̀dẹ̀ náà ń gbéṣẹ́ fún mi wọ́n lè má gbéṣẹ́ fún mi mọ́ pé kọjọ kán má rìkọ́dù mi. bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn mò ń ṣe lọ́wọ́ ní Dùgbẹ̀ dé ló bá lé rẹ̀ à ń gba launching lọ́wọ́ àti gba launching tán so àwọn city people wá fẹ́ gbé àwọ́dù fún Péjú Òṣùpá kan wọlé ni. àlàyé dé Òṣùpá tó dé àwọn mánéjà tí rí wọn ti ń kí mi àti Kòkòrò tó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ Kòkòrò ní pàdí mi gangan gbà o àti Sọrí elégbè wọn kí mi Sọrí ní ẹ̀gbọ́n gangan gbà o ẹ máa gba MC Agbo wa àwọn ẹran ni wọ́n ti dìkan náà wọn jà wọ́n ti bá wọn di wọn débi kan má jẹ́ kán affect career yín kankan gbà o ní mo ti gbọ́ bẹ́ẹ̀ lọ àyà mi ṣe pèpèpè torí mo mọ irú èèyàn tí Saheed Òṣùpá jẹ́ pé ó lè dé báyẹn sí kó akéwì pé kálíkan lè wá ṣe MC ní orí stage mi ní kankan gbà o bẹ́ẹ̀ lẹ ẹ̀rù ń bà mí o. àti ẹ fọ́ sára. tí ẹ nígbà tó wọlé báyìí wọ́n á ṣọkọ̀ Akin wọ́n á há ìpò ẹ̀mí ní Akínwọlé King Dr. Saheed Òṣùpá olúfimọ àkọ́kọ́ mátàgbàmọ́lẹ̀ 1 kíngí kẹ̀ǹgẹ̀ mo ń gbà ẹ̀mọ̀ tó má dẹ̀ ti dé ó fẹ́ kọrin ni torí yẹn wà lẹ̀
ó fẹ́ kọrin ni sáré bóyá dé báyìí orí stage bẹ́ẹ̀ ló wà ó ti pe àwọn ilégbè àwọn onílù wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ so ip tí mò ń ṣe lọ́wọ́ báyìí ó kàn fọwọ́ tọ́ mi pé o ò lè sọ bẹ́ẹ̀ ń bì kan ó kàn rẹ́ ó ní òun ṣeré ní ó ní gbogbo everything ti tọ́ náà wò já mọ́ nǹkan kan ó ní kò sí kankan wọn sẹ́rí kò ikọ́ rárá kò ó kàn pàṣẹwó ni ó kàn gba 50,000 naira ó kàn fún mi ní ó kàn fún mi ní ikọ̀ tí mo rò kọ́ ni mo bá ṣé tí mo sọ pé mo fẹ́ máa lọ tó bá kó tó dé kò gbọdọ̀ wá mi bẹ́ẹ̀. ẹ má ní tọ́jú mi o. mo jókòó mo wá jókòó wọ́n á ń fún mi lọ́wọ́ wọ́n á ń kì mí gan. ìyá Saheed Òṣùpá wá ó like mi very very so much ó like mi gan lẹ́jọ́ mẹ́ta ìmọ̀ yí agbó ẹ̀ tí bá ti lọ báyìí ó máa kọrin fún mi ni ó máa kọrin fún mi ni ó ní kọ́kọ́ ó tún máa ní kọ́ fún mi lówó ni mi tí ní sọ̀rọ̀ tó máa ní kọ́ fún mi lówó so kí ni àwọn máa dúpẹ́ fún. kò sí jà lágbolé fújì kò sí jà lágbolé fújì. ṣé n bẹ̀rẹ̀ sọ pé àwọn fans ẹ jẹ́ ká máa fi ìfẹ́ ta fi ń ṣe ká má torí pa nífẹ̀ẹ́ eléré kan ká máa bí eléré kan àwọn eléré yẹn wọ́n máa ríra wọn wọ́n máa kíra wọn wọ́n máa ṣe dáadáa síra wọn àwa ló máa ń dùn jù eléré yìí tẹ́ bá rí pé ẹ nífẹ̀ẹ́ nǹkan tẹ́ máa ṣe fún táwọn èèyàn máa fi mọ̀ ní kẹ́ máa ṣe tí ariwo ẹ fi máa pọ̀ ẹ má máa fi eléré kan bú eléré kan. compare máa bú. n tẹ́yàn máa dà ó máa dà. bẹ́ẹ̀ni a lot of people tí ẹ mọ̀ pé àsúnmọ́ ni àmọ̀ ṣe ẹni a lot of people tí wọ́n bá rí Dr. King Saheed Òṣùpá lókèrè ẹ̀ wọ́n máa ti máa conclude pé ojú wọn máa ń lé ẹni yìí máa burú. Meanwhile Kingi is one of the simplest persons tell ever meet. Ẹni yìí simple kò gan. In fact gan. Oríṣiríṣi èèyàn tí mo ti bá sọ̀rọ̀ lórí ètò tán bá tẹnu bọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá báyìí oh my God ilẹ̀ máa kún ni King Saheed Òṣùpá wọ́n help àwọn wọ́n support àwọn wọ́n ṣe gbá jọ́kan táwọn rí wọn báyìí wọ́n fún àwọn lówó he's such a jolly good fellow. kí wọ́n á ṣe Saheed ṣẹ́rí gbogbo àwọn onífújì generally tó wà lókè yẹn wọ́n gbìyànjú gan-an wọ́n gbìyànjú wọ́n try gan-an ó dà ṣebí tí Saheed Òṣùpá ni mo sọ yẹn King Sulaimon Alao Malaika Madiba one wọ́n ṣe sinimá kan Alao Ọ̀jẹ̀ Alao Ọ̀jẹ̀ mo wà ní location yẹn fúnra ara wọn náà pè mí báyìí pé MZO mo fẹ́ kó wà ní location yẹn because ọmọ ìdílé eléégún ni mí pé àwọn máa fẹ́ nǹkan tí ó yẹ káwọn má ṣe nǹkan tí ó yẹ káwọn ṣe kó má di pé àwọn ọlọ́jẹ̀ kó má máa bínú. odidi òtẹ́ kan tó gbà súùtù wà ní òtẹ́ súùtù ní yàrá tiẹ̀ ẹ mọ̀ gbàtẹ́ máa débẹ̀ mi ìdébẹ̀ ní ó kọ̀ọ̀la jọ́tọ̀ bẹ̀rẹ̀ gangan alẹ́ òru ni mo fi wọbẹ̀ Saheed Mọ̀tà lòtẹ́ yẹn wà ní Kòròdú nígbà tí mo débẹ̀ mo bá ń location yẹn tá máa lọ sùn nílé lálẹ́ báyìí gbogbo àwọn boys ẹ̀ oníkọ́ sùn ní pálọ̀ èmi àti Màláíkà ó ní kí n máa sùn tí wọn lórí bẹ́ẹ̀dì rí bí tó pọ́n yín lédè bí tó pọ́n mi lédè ó ní sùn tí wọn lórí bẹ́ẹ̀dì a jọ sùn lórí bẹ́ẹ̀dì kan náà ni ìgbà tá tún máa jí láàárọ̀ Màláíkà tún ti lọ po tíì MZO ìkan tó máa mú láàárọ̀ ni ó tún po tíì fún mi ó tún mú. irú àpọ́nlé wo ló wà bẹ́ẹ̀ lọ kí ni mo jámọ́ lọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan so wọ́n wúlò fún wa àwa náà wúlò fún wọn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí èèyàn kan sàn kankan jọ kan tá à ń sọ̀rọ̀ akàn fún yomi torí ọ̀rọ̀ ẹni wa ní a lot of àwọn musicians tí wọ́n ti ga tó máa jápátá tẹ́ bá wo gbogbo àwọn legends yẹn àwọn people yìí wọ́n nice wọ́n máa wà considerate gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́nsìn wípé tí ìmí nínú àwọn tó ń bọ̀ tó ń hustle yẹn tó bá dé òkè ìmí ni wọ́n máa burú ju àpárá lọ. bẹ́ẹ̀ni ẹni ẹ máa sọ̀rọ̀ yẹn mo wá reflect ọ̀rọ̀ tẹ́ wá sọ́nsìn ẹ ó bẹ́ẹ̀ ṣe ká gbogbo ọ̀rọ̀ yẹn ńlẹ̀ gbàtí Alhaji Wasiu Alabi Pasuma tó kọ́kọ́ rí yín ẹ ó bọ́n ṣe yọ̀ mọ́ yín wọ́n celebrate yín despite the fact pé bóyá ẹ tí ì di ìlú mọ̀ọ́ká nígbà yẹn gbàtí Jackie náà rí ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe káwọn ọ̀rọ̀ yẹn lẹ̀ àwọn people yìí èèyàn tó da ni wọ́n but tẹ́bá ẹlòmíì tí ò tí débi kankan ìwà tó oró tó wà nú ẹ̀. Paso ṣe púpọ̀ gan-an
yàtọ̀ sí pé ó mọ̀ pé ẹ̀hún ni ní talent ó máa tún gbé máìkì báyà tún máa pariwo MC Koyokoyo MC òun ni tó ń hype ní ṣóun ló lọ sọ fáwọn fáǹsì tó bá gbé ṣòwò ní pé ẹ pè lẹ́mc káwọn fáǹsì bá ti sọ pé àwọn fẹ́ ṣe pàtí báyìí pé Pasola pè ìwọ ló máa ṣe MC fún wa èlò ló ká mú wa kò sọ̀rọ̀ ó máa ṣe yàtọ̀ sí ìtọ́wọ́n náà máa sọ pé Koyokoyo nìkan lọ pé wọ́n ti wà lọ́dọ̀ ẹ̀rí tó ti pè mí pé MC Koyokoyo òun kọ́ Màláíkà ló máa ń pè MC Koyokoyo kí ni Jackie máa ń pè bàbá Kúdí Koyokoyo ni ẹnìjọ́ yẹn ti wá sọ pé ó yóò àbí ó lè ní òkín yó ó lè ní òkín yó ó ti yó ó ti yó kan yọkùn ní ó lè ní òkín yó so yẹn àṣà tí ẹ máa ń dánsì nìyẹn wọ́n máa gbé ṣòwò fún Paso lọ́dọ̀ wọn ó kàn pè mí ká Koyokoyo àwọn yẹn máa pè ó wá gba fóònù lọ́wọ́ ọ̀dọ̀ mi náà wà èmi mo ní kọ́ pè ẹ̀ báwọn ṣe níye yẹn fáǹsì mi ni wọ́n so kò sí nǹkan tí mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. Wow. Àwọn kan ti wà jẹ́ pé wọ́n ti gbé ṣòfò mi lọ́wọ́ pé torí pé wọn ò sanwó owó tó fẹ́ sọ fún mi ò pè mí tó dẹ̀ ti mọ̀ pé mi ni máa ń ṣe fún wọn ó dẹ̀ mọ̀ pé ọmọ ògbóró ni wọ́n Paso padà advice mi pé ó ti mọ̀ pé àwọn ẹni àwọn tó wúlò fún ẹni tí bóyá sọ yẹn bóun náà ṣe ń lo láìfọ̀ ẹ̀ ló yẹ sọ fún mi yẹn. At times èèyàn máa ń consider. wàá consider pé wọ́n ti máa ń pè ẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ wà ní. kò wá lè di èyí kó wá di pé iná yóò wọ̀ ó ní kí n má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ti jọ wà wọ́n sì ní nǹkan mìíràn lórí ìtìrísì tó máa ṣe. àǹfààní sì pọ̀ ṣe báwo ni mo ń ṣe patí táwọn èèyàn ńláńlá wá sí patí mi pé nǹkan tó ń ṣe ni náà so ìwà ló ṣe pàtàkì. ìwà wà very very important àwọn people yẹn wọ́n understand ìwà. bẹ́ẹ̀ni torí a lot of them yàtọ̀ sí pé talent. tó bá jẹ́wọ́ tó ń wo àgàbàgebè wọ́n mọ̀ wọ́n á ṣe fún ẹ wọ́n á jẹ́ kó mọ̀ pé ìwà ó dáa kó dẹ̀ ló yà sí wọn. máa wo pé ọjọ́ orí kan ọ̀gá ni wọ́n Ọlọ́run ti fi wọ́n sípò ẹni tó bá jẹ́ àáfàá tó bá jẹ́ ọmọ kékeré tí ò tó ẹ lọ́jọ́ orí òun láti máa respect ẹ torí pé àáfàá ni tó bá jẹ́ pásítọ̀ ni tí ò tó ẹ lọ́jọ́ orí ó jẹ́ babaláwo ni wàá ti mọ̀ pé ipò tọ́lọ́run fi sí ní ìyẹn ipò àgbà ni ó máa tara ipò yẹn máa respect ẹ bẹ́ẹ̀ no be by age now ẹ jẹ́ ká sáré wọ inú Koyo ṣé orin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú Alhaji Sule Alao Malaika yẹn ṣé ẹni ó ti wà níta àbí. ó ti wà ó wà lórí audio mark. ó wà lórí audio mark. tó máa ti tẹ MC Koyokoyo. ẹ bá ti tẹ Fuji Ẹ̀rọ. Fuji Ẹ̀rọ. Koyokoyo. agbèjáde. ó máa gbé jáde wow wow ẹ̀yin tí wà nílé ẹ bá wa lọ sórí audio mark kẹ bá wa lọ máa fà á já very soon ẹ máa ya fídíò. a máa ya fídíò very soon ọdún yìí náà ni fídíò ẹ máa jáde. lágbára ọlọ èmi tẹ láìkí idea tẹ̀ ń lóyún torí mo máa ń ra àwọn fídíòs yín ẹ máa ń lo social media yín dáadáa as an entertainer social media wa lọ́fíìsì wa a gbọ́dọ̀ máa lò dáadáa tí àwọn èèyàn bá fẹ́ pè yín sí show event or bóyá wọ́n fẹ́ ṣe anything ẹ sọ contact yín fún àwọn fans yín wọ́n fẹ́ pè. tí ẹ̀yin olólùfẹ́ mi òkè yẹn ẹ̀kú àdúró tì mí ẹ̀kú fẹ́ mi o Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ẹ lè pè mí sórí 080 20 59 4275 òun náà lè fi WhatsApp mi òun náà lè fi pè mí sí èmi MC Koyokoyo Àjọkẹ́ Àtù ọmọlókun ẹṣin. ọmọlókun ẹṣin àwọn social media handle yín TikTok yín Facebook yín ẹ sọ fún wọn lè fàjà. lórí TikTok Koyokoyo lórí Instagram MC Yo ẹ follow wa ẹ ṣe gan-an yín olólùfẹ́ mi. ká tó wrap it up mo fẹ́ kẹ́ fún wa ní just one experience show tẹ lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́ lè gbàgbé mọ́ láyé. ẹ tún fẹ́ kọ́rọ̀ gùn rèé. ẹ fún alẹ́ ẹ̀kan ẹ̀kan fún alẹ́ ẹ̀kan. ẹ̀yọ̀kan ẹ̀mí lè gbàgbé láéláé. ẹ jọ ẹ fún wa. tẹ bá rí gbogbo àpáàgò tó wà lára mi ibẹ̀ yẹn ni kì í ṣẹ́jú kan ṣo àpáàgò tó tọ́ bí àpá bíi 5. kí ló ṣẹlẹ̀ orí mi ọrùn mi abíyá mi ìbí ó pọ̀. a lè pè yín ní gòlábí gbà yẹn. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ní 2001 September 29 ní Àtàn Ọlọ́run fọ̀rọ̀kẹ́ Báyọ̀ Ojúyọbọ. àmín Báyọ̀ Ojúyọbọ. òun ni mo tẹ̀lé lọ. China Akànnì. òun ni mo tẹ̀lé lọ Báyọ̀ Àkànnì. Báyọ̀ Àkànnì. bẹ́ẹ̀ni òun ni mo tẹ̀lé lọ ṣe MC. Báyọ̀ Àkànnì. tábà tí ilé ṣó ń gbà mí màá ń tẹ̀lé àwọn náà lọ sí ṣó máa ń ṣe MC fún ayé ìgbà tí mo wí
pàtí alẹ́ sì wà dáadáa 2001 ìkómọ náà ń ṣe a kò rí pé ó tó kọ bíi 2 o'clock àwọn ọmọ ìlú yẹn bá ní Báyọ̀ kó fáwọn ní owó àwọn ẹni tó wọ̀ sí plate gbogbo ẹni tó bá mọ Báyọ̀ jí ọmọ òpóhùn náà kò gbàgbé rẹ̀ ọmọ ọmú ṣí ni wọ́n dá sọ́wọ́ bó ṣe kí fún wọn nìyẹn pé rárá o àwọn yẹn bá lọ sẹ́yìn stage àwọn boys náà lọ sẹ́yìn stage wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ẹ̀lì wa nìyẹn wọ́n ṣe dagboru nìyẹn kìtàkìtà everybody eré meanwhile Báyọ̀ ṣe ra Benz 230 ńgbà yẹn first show tó gbé lọ nìyẹn lábá mẹ́rẹ́ gbùrù wọ́n fọ́ gíláàsì mọ́tò yẹn gbogbo everybody sá àárín èrò yẹn lèmi náà wà tí mò ń sá lọ báyìí ẹnìkan fà ní ara wọn ní gbà wọ́n mú mi ní igi tútù igi oko gbà igbó wọ́n fẹ́ pa ọ̀tá mi lọ́dún tá a wí yìí ni. báwo lẹ ṣe wá ṣe báwo ló náà ṣe bá yín ṣe. bọ́ ṣe wá ń ṣá mi lọ́wọ́ tó ń gún mi lọ́wọ́ ìkọ́nú wọn wá gbójú sókè owó torí bíi títì ẹgbẹ́ police post yẹn níbi ọjà àtàn yẹn ibẹ̀ ni ìkọ́nú wọn kọ́ gbé àwọn ará wọn ti ń bọ̀ lọ́ọ̀kan lọ́wọ́ àṣẹni tó ń bọ̀ bàbá yẹn ń gbé bẹ́ẹ̀ bàbá yẹn pẹ̀lú Báyọ̀ Jíọbọ ti jọ gbé ní Amadíàrí bàbá ń pè ní bàbá yẹn ní bàbá Oòduà bàbá yẹn jókòó tí wà látàlẹ́ bá ṣe ń play yẹn bàbá yẹn ló wá ń tẹ̀lé wọn bọ̀ pẹ̀lú àwọn wọ́n padà bọ̀ ní bí ojú àgbo yẹn àwọn wá rí àwọn wọ́n ní wọ́n ti ń bọ̀ àwọn wá fi mílẹ̀ wọ́n wá sá so time tó wá àṣẹ bọ̀bọ̀ olómele kọ́ọ̀dù à ń pè ní Ṣákúmọ́ òun ló rí mi lókọ́ ni kòyókòyó wọ́n ti pa kòyókòyó èmi tí ẹ̀ tún ń blame yẹn lọ́kàn mi pé yẹ kó lè gbé mi escape kò lè gbé mi tó bá máa gbé mi láti bí kó tọ́ka ẹsẹ̀ bàtà 6 wọ́n á mú amọ́bẹ̀ wọ́n á tún mú gbéyàn ṣe fílẹ̀ bóyá lọ nìyẹn bí ẹ ṣe lọ báyìí mo kọ̀ ọ̀rọ̀ wọnú gọ́tà mo wá wọ́ abẹ́ kọ́fẹ̀tì gọ́tà tó wà ń bẹ̀. pẹ̀lẹ́ jẹ́ lára. pẹ̀lẹ́ jẹ́ mo ti láti bí after 2 3 ìlú. ẹ wà ń bẹ̀. mo wà ń bẹ̀ àwọn bọ̀bọ̀ yẹn wá padà wá. tọ́gùn yín yẹn. tọ́gùn mi yẹn wọ́n ní àwọn ti gbé bọ̀bọ̀ yìí lọ ṣá ìkànnì kò lè yé á ti kú ìkànnì òun sálọ Ajégúnlẹ̀ láàárọ̀ yìí o because wọ́n máa ṣá everybody bọ̀bọ̀ yẹn máa ti kú o. wọ́n ní plan láti pa ọ̀tá yín gangan ni. mò ń gbọ́ bọ́ yẹn sọ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń ṣàn ni mo ní feeling pé ẹ̀jẹ̀ yẹn ń ṣàn ní gbogbo orí mi báyìí ní ìnókun mọ́ wọ́n wá lọ fọ́ òrùlù. ẹ wà ń bẹ̀. ọ̀dájú mo sì wà ń bẹ̀. Ṣákúmọ́ tó rí mi yẹn wá ti lọ sọ fáwọn Báyọ̀ pé wọ́n ti pa kòyókòyó òkú ọ̀tá mi náà fẹ́ wá gbé pé wọ́n wá ibi tí tó kú ẹ̀ wà bọ́ ṣe wá wọ́n wá padà dé Ṣákúmọ́ ní ibi báyìí ni mo ti rí wọn ibi ni èmi wá ń gbọ́ tó ń sọ̀rọ̀ mi ì lè sọ̀rọ̀ mo ti lose energy. mo wá tiraka mo ṣáà gbọ́ bọ́ta ní abẹ́ gọ́tà yẹn wọ́n á rí mi wá gbé mi lọ sí hospital kan ní àdúgbò yẹn clinic kìdìkìdì hospital ńlá gbàdàbàdé hospital yẹn gan on treat ọ̀bọ kan ọmọ yẹn náà wá lo weekend lọ́dọ̀ màmá ẹ̀ ni wá rí pé wọ́n ṣe patí ládùúgbò kó wù ú ràn ìgò tábà lórí wọ́n á ran orí yẹn lọ́wọ́ fi tọ́ gbé mi sílẹ̀ rẹ̀ gbogbo sílì wa ti ń kó èyí tí ń kọ́ mi kọ́kọ́ pariwo ni wọ́n ṣàṣàrè màmá ọmọ yẹn ti bá pògì wá tẹ́lẹ̀ pẹ̀lú milk wọ́n ṣàfún mi mu wọ́n treat mi sí mo lè sọ pé ìjọ tí mo ti ń ṣiṣẹ́ yìí wàhálà tí mo rí ń bẹ̀ nìyẹn tó yẹ pé Ọlọ́run kó mi yọ. Ọlọ́run yọ yín o tẹ bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ lábẹ́ nínú gọ́tà yẹn. wọ́n tiẹ̀ ti ń pariwo pé kòyókòyó ti kú. iṣẹ́ yín yìí bó ṣe dùn mọ́ ló tún. Sango police station ló ń control bẹ́ẹ̀ ni òun ni area commander tó ń command gbogbo àtàn yẹn so wọ́n wá mọ́ ọlọ́pàá láàárọ̀ wọ́n gbé yọ lọ́mọ gan because nínú investigation wọn àwọn ọ̀rẹ́ bàbá ọlọ́mọ náà wà náà tó tún bá wa jà. Ìbànújà àwọn ọ̀rẹ́ bàbá àwọn ọ̀rẹ́ oní nǹkan. Bàbá ọlọ́mọ ti sá lọ. Ó ti di gbàgbós. Àdúpẹ́ fún Ọlọ́run o. Ó ṣe padà gbé mi wá sí Èkó ó ṣe padà gbé mi lọ hospital mi. Ibi tí wọ́n rán yẹn gan ọ̀ràn dáadáa. Ojú ti rí tó.
ok ẹ fún alẹ́ ẹ̀kan mi ẹ fún alẹ́ mi another experience tó tún fara pẹ́ yẹn torí. mo rántí ọdún tí Paso lọ play nìbàdàn ní cultural center nìbàdàn. ohun tó mú sójà máa ṣí fìlà wọn tó ń ṣí sọ́wọ́. ẹ̀yin civilian. tó ń pariwo lórí rédíò pé kọ́ má jẹ́ kí Paso wá síbàdàn mọ́ wọn òkú èèyàn wà nílẹ̀ báyìí tán. kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. ṣèbáyé ìgbà iná sọ pé Eli ṣeun tó dùn mí. Eli ṣeun tó dùn mí. òun ní ṣó yẹn ní. parí olódò lájọ lọ. ẹ tẹ̀lé parí olódò lọ. parí olódò ni mo tẹ̀lé lọ ni mo ń tẹ̀lé ńgbà yẹn. lẹ lọ gbẹnu sí ń bẹ̀. fẹ́ǹsì láfò. kí ló ṣẹlẹ̀ ẹ wà ń ṣò. ẹbí Eli ló wá dagboru nígbà tó ti di pọ́n ti dagboru tó ti ń yà ké tó ti ń ṣàyàn everybody ti sá eré tí ò ti bí dábàá. ó pọ̀ lẹ́sẹ̀ mo ti tẹ̀lé parí olódò yẹn pé ọ̀tọ̀ọ̀tọ̀ la délé. ẹjọ lọ sí show báyìí. àtijọ́ plane Kétu rí tí Paso ń play tó dọwọ́ òru tó yẹ pé straight bullet náà yìnbọn tí àwọn ọlọ́pàá yìnbọn fáwọn èèyàn báyìí tó ń jábọ́ lulẹ̀ jẹ́ pé Paso kan fẹ́ǹsì lágbè fẹ́ǹsì tàgbé ta fẹ́ bẹ́ báyìí Ọlọ́run ló ti ká má bẹ̀ sínú kànga. lẹ́yìn fẹ́ǹsì yẹn. lẹ́yìn fẹ́ǹsì. Ọlọ́run ṣàánú. ẹ̀yin kankan lóye kan máa pè ní chief executive ọmọ ọ̀ta. kí ló dé. gbogbo ẹ ti di rọrùn sí gbogbo àwọn ọmọ tó ń ṣe MC sí wọn rí wàhálà Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kán rí wàhálà. àmín. n ta ti face nídìí iṣẹ́ yìí. kì í ṣe é kéré. ṣé bẹ́ẹ̀ ṣe wá ń ṣàwọn iṣẹ́ yìí. tí mo ti tẹ̀lé eléré lọ sí tí mo ti tẹ̀lé eléré tó ń wà lẹ́yìn Àgbárígo. tó máa ń kó instrument sí. tó jẹ́ pé Àgbárígo dẹ̀ jábọ́ láti orí bíríìjì sílẹ̀ mo wà ní mọ́tò. mọ́tò yẹn ó gorí bridge báyìí ó jẹ́ jábọ́. ó gorí bridge ó kù díẹ̀ kó bọ́lẹ̀ lórí bridge bírèkì ẹ̀ wá fail kò fẹ́ jábọ́ mọ́tò tó wà wájú hold up tó wà lẹ́yìn ó yíwọ́ báyìí orí bridge ẹ̀ ó gba bridge mile 2 ni o bridge tó wà ń bẹ́ ń gbà yẹn ni o ní 97. Oh my God. ẹ wà nínú Àgbárígo lẹ́yìn. àwa méjì la ṣèṣe tó yẹ pé hospital la sùn mọ́jú. àwọn onípatí tún sọ pé ìrọ́nà pa báwọn ní fújì ṣe máa ń ṣe nìyẹn. wọ́n ní ìrọ́nà pa wọ́n ti gbèrè mí ni. wọ́n máa ń díbọ́. àwa méjì ẹ̀yìn ni mo fi ṣèṣe. pẹ̀lú inú omi ìrà tó wà ní under bridge yẹn. tó bá jẹ́ pé ntọ́lọ́ fi yọ wá ni pé bí Àgbárígo yẹn ṣe jábọ́ síbẹ̀ tó bá jẹ́ pé ẹgbẹ́ tó múlẹ̀ lẹ̀ báyìí tó bá jẹ́ pé dojú délẹ̀ ni. ìrà ni. ó máa dé wa mọ́lẹ̀ ni. báwo náà fẹ́ gbé. Àgbárígo rẹ̀ ó ṣubú báyìí ẹ̀ dẹ̀ wà níbẹ̀. a dẹ̀ wà ń bẹ̀. ẹ wà lábẹ́ ẹbẹ̀ yẹn báyìí. ó dá gbogbo wa nù látòrí Àgbárígo yẹn ó dá wa nù mọ́lẹ̀ ni àti gbogbo spíkà orí wa ní gbàgbà. èmi máa ń rò bí èmi ní Àbáyọ̀mí ni mi mọ̀ pé ẹ̀yin gangan ní Oríyọmí. ìwọ Àbáyọ̀mí èmi Oríyọmí. ẹ̀yin náà ẹ̀ ní máa dúró lásán iṣẹ́ tẹ̀ ń ṣe. Ọlọ́run ni mo gbójúlé o. Ọlọ́run náà ni gbogbo wa gbójúlé. méjèèjì ni mo ní. mo ná Ọlọ́run mo dẹ̀ tún léèyàn. torí mi ìwà látàbúlé o. Ọlọ́run ni gbogbo wa gbójúlé. ẹ̀ bá ti rí wọn ni mo pé bọ́ìlà ni ẹ. lọ dúró tẹ̀tẹ̀rẹ̀. mo má sáré. ojóye tẹ̀tẹ̀rẹ̀ egun. Ọlọ́run yọ yín Ọlọ́run ti kó yín yọ nínú ewu oríṣiríṣi àdẹ̀ ní rí àwọn orú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run. àmín. iṣẹ́ yín yìí tí ẹ bá ṣe ìwé as a matter of fact ó ní àwọn kankan tí mo fẹ́ sọ ẹ jẹ́ n sọ lórí ètò. ṣé ti rí talent yín ẹ mọ̀ pé ayé ti dáyé internet a lot of possibilities a lot of opportunities ti wà látara internet. àwọn tó wà talented bíi titi yín wọ́n máa ń ṣe oríṣiríṣi nǹkan even tẹ́ bá trace trajectory comedy lọ sí gbogbo era àwọn Baba Sala yẹn ẹ máa rí pé wọ́n máa ń rìkọ́dù àwọn visuals wọn videos tó máa ń ṣe gbogbo makeup wọn tó máa wọ ìfìlà wọn tó máa wọ àwọn makeup costume wọn yẹn wọ́n máa dé táì wọ́n máa ń tóbi gbogbo àwọn kìíní yẹn tó máa fi gígbẹ́ táì tó máa fi gígbẹ́
wọ́n máa ń record gbogbo àwọn kìíní yẹn now mo wá fẹ́ sọ bí àbá ni o talent yín pọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń lò lọ ẹ jẹ́ kí n put ẹ bẹ́ẹ̀ talent yín ó heavy ju bẹ́ẹ̀ ṣe ń lò ó yẹ kẹ́ ẹ lò ju bẹ́ẹ̀ lọ now nǹkan tí mo fẹ́ sọ ni pé irú àwọn jesting àwọn jest òyìnbó máa ń pè ní comedy tẹ máa ń ṣe ń gbà yẹn tẹ máa yí àwọn orin àwọn ṣe recreate àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin kàn máa rò bóyá o ti bá gbà yẹn lọ àwọn ṣerú ẹ̀ mọ́ ẹ try láti introduce ẹ padà àwọn èèyàn máa appreciate ẹ ṣe kankan ní àtìbẹ̀rẹ̀ ètò yìí tẹ fún wa ní àwọn nǹkan tẹ máa ń ṣe nígbà tí ẹ sì wà ní kékeré nígbà tẹ bẹ̀rẹ̀ yẹn ẹ recreate ẹ record ẹ ní visuals àwọn èèyàn máa appreciate ẹ I'm telling you torí orun gbé gbogbo àwọn nǹkan tí ẹ ń ṣe ń gbà yẹn gbogbo nǹkan táwọn Fúnṣọ́ fún wọn tán Gbénga Adébóyè of blessed memory tán máa ń ṣe ń gbà yẹn orun gbé ń gbé àwọn èèyàn ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún yàn rẹ́kọ̀ àwọn aráalé ń wò wá tẹ bá wá padà sáwọn kìíní ẹ tẹ wá ń recreate ẹ tẹ ń retouch ẹ tẹ ń ṣe sí visuals àwọn èèyàn máa appreciate ẹ máa rántí interview yìí tẹ bá take a decision tẹ bá take option mi yìí advice mi tẹ bá take ẹ máa rántí pé Jeff dẹ̀ sọ ó dẹ̀ ń work ìṣá bẹ́ẹ̀ ni mo sọ fún yín so now that is one thing then lórí ọ̀rọ̀ comedy yìí irú àwọn Dave Chappelle àwọn Kevin Hart àwọn Chris Rock gbogbo àwọn comedians America yẹn máa ń follow wọn mo love comedy gan even àwọn AY Live àwọn Basket Mouth gbogbo àwọn guys yẹn wọ́n máa ń ṣe nǹkan tó ń pè ní Netflix special bàbá talent yín ẹ̀yin tí ń ṣe gbogbo àwọn kíni káwọn pípì tó bẹ̀rẹ̀ mo fi gbogbo ẹnu sọ but dimension tẹ́yìn fi ń ṣe ló yàtọ̀ sí títí àwọn kan introduce a lot of things mo yín sọ pé comedy wà stand up comedy òun náà wà yàtọ̀ sí pé bóyá ẹ fẹ́ ṣe show pé wọ́n pe Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀yin lẹ wá open lẹ ń ṣe MC lẹ ń ṣe comedy later àwọn máa wá gba mic àwọn máa wá kọrin okay that is a show olórin but ẹ̀yin lẹ́kàn jẹ́ bíi interlude fún wọn but ẹ̀yin gangan fúnra ara yín ó yẹ kẹ́ máa ṣe kòyókòyó special fún Netflix ẹ̀ẹ̀kan bóyá àti ìrònú lọ bẹ̀ indigenous market wa yìí ó ti jí òun lè fi rí pé movies like Aníkúlápó movies like Jagunjagun Agẹṣinkólé ẹ wo àwọn movies yẹn ẹ máa rí pé there is a market for indigenous talent market yẹn ti wà tap into it èmi ò ń ṣe comedian ẹ̀yin tẹ́ ní talent yìí ẹ lò ní baba Ebenezer Obey náà fi kọ ní pé máa ṣe eré talent ẹ mọ́lẹ̀ arákùnrin talent yìí tí lò débi tó yẹ kẹ́ lò people like you someone like Okele someone like a lot of you guys Ogbolúkẹ́ tẹ́ ní talent tó jẹ́ pé ẹ lè ṣe stand up comedy ẹ lè ṣe bẹ́ẹ̀ jókòó ẹ lè ṣe stand up comedy for like 2 hours stretch no music no musician pé fẹ́ comedy bẹ́ẹ̀ ṣe jókòó ẹ lè ṣe the only thing tẹ́ need pé kẹ́ create materials kẹ́ dẹ̀ lọ deliver ẹ lè ṣe kì í ṣe mi rí pé kòyókòyó fẹ́ wá play l'hotel kan only kòyókòyó and the mic only you ẹ lè ṣe kì í ṣe ni there is a market for you àlàyé mi ń yé yín mo yé ń sọ yẹn ẹ bẹ̀rẹ̀ ẹ approach mo promise àwọn fans mi ẹ sọ fún àwọn fans yín mo promise wọn láìpẹ́ láì jìnnà nǹkan tá a sọ yìí ẹ gbé gbèsè lé I will lórí work into it so mi ní disappoint yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí tẹ́lẹ̀ pé ohun tí n bá ṣe nǹkan ọ̀tún ni màá gbìyànjú màá ṣe so àwa náà Ọlọ́run ló máa ń dé ìgbìyànjú ládé bẹ́ẹ̀ ni a máa ṣe. àwa náà a máa ní opportunity nísìn a ti ń rí àwọn Fẹ́mi Adébáyọ̀ a ti ń rí àwọn Kúnlé Afọláyan with movies like àwọn Aníkúlápó àwọn movies yẹn wọ́n ti ń fi gbága pẹ̀lú àwọn international movies. gbàdá náà bá ṣe àwọn ọ̀rẹ́ náà tó wà sọ pé. tẹ́yìn náà bá ti bẹ̀rẹ̀ indigenous comedy ẹ máa fi gbága pẹ̀lú àwọn AY Live pẹ̀lú àwọn Basket Mouth
tẹ́ máa máa ṣe Èkó hotel tẹ́ máa máa ṣe comedy special lórí Netflix mo ń sọ ni ó hà mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá bẹ̀rẹ̀ àwọn Fẹ́mi Adébáyọ̀ yẹn náà nobody did it for them wọ́n bẹ̀rẹ̀ ni ẹ wo market yẹn sìn àwọn films yẹn Fẹ́mi Adébáyọ̀ ló gba best actor AMVCA last one 7 Doors indigenous Nigerian movie ni ambassador Yoruba movie industry wa ni Fẹ́mi Adébáyọ̀ he actually took that bold step ẹ̀yin náà ẹ take a bold step yẹn lẹ́ni ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ ronú sí kẹ́ kọ́lẹ̀ kẹ́ wá gbégbèsè ẹ kọ materials ẹ ṣe ẹ gbégbèsè Ọlọ́run á dẹ̀ wá fún wa ṣe àmín ẹ kí àwọn fans yẹn kára pọ̀. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ MC Koyokoyo both home and abroad àkíyìn ẹ ṣé gan ẹ kúfẹ̀ẹ́ ìfẹ́ tẹ́ ní sí wa Ọlọ́run nípa náà fẹ́ náà Àmín. ilé àtọ̀nà tí náà kò ní bàjẹ́ Àmín. ìdùnnú ní fún ní gbogbo yín every time gbogbo nǹkan tẹ́ dáwọ́lé ayọrísí rere Àmín. thank you so much love you all. Ẹ ti gbọ́ nọ́mbà wọn wọ́n ti pè fún yín social media handle yín wọ́n ti pè fún yín tẹ́ bá fẹ́ reach out sí wọn directly ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn lọ sórí social media handle wọn ẹ bá wọn fà á já thank you so much a pè yín ẹ jẹ́ wa inú wa dùn gan God bless you as we come to the end of the show Unscripted with Jeff Owólẹ́wà náà ni thank you for your support your comment your donations for our NGO God bless you God bless you God bless you peace. Please subscribe to my YouTube channel and press the notification button.